bàbá àbèjì àṣírí tó wà níbi ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí wọ́n á tú fún yín lẹ́kùnrẹ́rẹ́. ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó bí ìbejì síta àti àwọn ọmọ kan eléyìí táwọn tiẹ̀ ti verify. ẹ̀yin tèmi Àgbàlá Gabriel ti dalẹ̀ rú. ẹ bá mi share fídíò yìí dáadáa. àwọn àṣírí tó pamọ́ nípa ọ̀rọ̀ yẹn ẹ má wọrí màá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ tí ó dẹ̀ yé yín dáadáa. báwo lòun àti Bólú ṣe pàdé, ọ̀nà wo lòun àti Bólú gbà pàdé. ǹjẹ́ ìtì ẹ̀mọ̀ pákọrin ìjọ Gabriel ní Bólú? ǹjẹ́ tí ẹ̀mọ̀ ya akọrin tí Gabriel ti gba pátánì wọn? ǹjẹ́ tí ẹ̀mọ̀ ọ̀nà tí Gabriel ń gbà threaten àwọn èèyàn? Bólú ti ń bá gbọ́rọ̀ kankan lẹ́nu ẹ̀ só fẹ́ gbáyé ni àbó fẹ́ gbọ́rùn? ǹjẹ́ tí ẹ̀mọ̀ pé Gabriel fún Bólú lówó pé òun fẹ́ jẹ́ kó lọ ṣẹ́ oyún yìí ni? For God so good Ọlọ́run tó fẹ́ mú Gabriel ló jẹ́ káwọn ọmọ yìí ó jẹ́bejì tí dókítà dẹ̀ sọ pé tó o bá fi lè dán wò ọ̀run làálàá. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Bólú ò lọ́pṣọ̀n ju kó kíp àwọn ọmọ yẹn lọ. Àgbàlá Gabriel báyé jẹ́. ìyá àbèjì twins love ti jáde o, wọ́n sì tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ńlá. ẹ̀yin tèmi gbẹgẹdẹ gbiná àyà mi sì ń já. ẹ má wọrí ẹ gbọ́rọ̀ lẹ́nu ìyá àbèjì fúnra lára wọn. so Bólú tó wá sọ́dọ̀ yín wípé òun ò níyàwó òun ò ní bàbá òun dẹ̀ fẹ́ ṣiṣẹ́ kẹ́ẹ̀bùn gba donation ẹ gbà balẹ̀ díẹ̀. at the age of 23 years old donation tó ní kẹ́ẹ̀bùn gbà ẹ bá rí nǹkan kan gbà. ẹ tún á fún níbejì ẹ tún tọ́jú wọn dé ní ìbáyìí. wọ́n sọ pé ọmọ ọ̀dọ̀ lọmọ yẹn ń ṣe láti tọ́jú ọmọ tẹ́ jálé wọn lọ́wọ́. Àgbàlá Gabriel mà dájú o. ìyá àbèjì twins love wọ́n jáde wọ́n tú àṣírí ńlá. wọ́n lẹ̀ tó jẹ́ sí ọlọ́mọ mẹ́fà. bàbá àbèjì ẹ má wọrí ẹ̀yin tèmi gbogbo àṣírí yẹn pátá ni mà analyze ẹ̀ fún yín nínú fídíò yìí. kí ni rísì tí Ìyálájé fi sọ pé àwọn tó tiẹ̀ wá bá wọn páwọn lóyún àwọn ti lùsì káǹtó, àwọn tó wá bá wọn pé Àgbàlá Gabriel bá wọn sùn àwọn ti lùsì káǹtì wọn ṣé 300 400 500. Father Abraham ẹ ti gbìyànjú nú ayé. kí ni àwọn àṣírí tó wà lórí ọ̀rọ̀ yẹn? ẹ má wọrí gbogbo ẹ̀ pátá lẹ́gbọ̀n nínú fídíò yìí bọ̀ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò yìí dé parí. ẹ má wá gbàgbé kẹ́ ẹ bá mi share fídíò yìí dáadáa. ẹ bá mi share rẹ̀ gojú òní tí o ẹ̀yin náà ò ní dẹrù àrùkà fáráyé, ẹ̀yin náà ò ní dẹrù àrùkà fẹ́ bí. ẹ bá mi share rẹ̀ gan, ẹ jẹ́ kó lọ widely. so ẹ gba mọ́tò láwìn láti fi deceive gbogbo ayé. ẹ wá sọ pé nìkan ló sẹ̀ǹdẹ̀ sí láti UK. tógun ńlá bá ti ń yọjú nǹkan ńlá ń bọ̀ nìyẹn. àwọn ará UK ti jáde o, wọ́n sì tú àṣírí ńlá. gbogbo secret voice note tẹ́ ń sẹ́ǹdì sí wọn káàkiri gbogbo ẹ̀ pátá ni màá play fún yín nínú fídíò yìí. ẹ̀wù gbà yín àyà yín ó já. báwo ni Father Abraham ṣe mú àwọn ọmọ wọn? ẹ má wọrí gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àgbàlá Gabriel gbogbo àwọn tó ralẹ̀ lọ́wọ́ yín wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ńlá mẹ́t ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò lè jáde síta nítorí pé kí ni wọ́n fẹ́ fi ṣe secret. nípa àwọn ò fẹ́ jẹ́ ká ẹbí àwọn ó mọ̀ nípa àwọn fẹ́ ralẹ̀ àwọn fẹ́ kọ́lé most especially àwọn obìnrin tán náà fẹ́ fi ṣe surprise fún family wọn. but at the end of the day surprise padà wá surprise àwọn gangan. wọ́n ní ṣẹlẹ̀ padà surprise wọn tẹ́ jọ wọ́n lójú bàjẹ́. Àgbàlá Gabriel àṣìránṣẹ́ Ọlọ́run ẹ má wọrí gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ lẹ́kùnrẹ́rẹ́. lórí ọ̀rọ̀ kejì ǹjẹ́ Àgbàlá Gabriel ló rán àwọn ọmọ yẹn wá tòótọ́ àbí Àgbàlá Gabriel tiẹ̀ wàá mọ̀ nǹkan kan nínú ọ̀rọ̀ yẹn? àṣírí ti tú ẹ̀yin tèmi ojú màá ní tì. ẹ bá mi share fídíò yìí dáadáa. ẹ wá farabalẹ̀ wo dé parí kó lè bá yé kí gangan ló fa ságà yìí. gbogbo ẹ̀yin tẹ́ bá rántí dáadáa ẹ máa rí bọ́rọ̀ kejì náà ló dá wàhálà yẹn sílẹ̀. ṣùgbọ́n láìpẹ́ yìí ni Ìyálájé courtroom wá jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní split àwọn òótọ́ kan lójú tó wá ń ja everybody lẹ́nu pé sótò òótọ́ so possible. wọ́n ní pé Àgbàlá Gabriel ti gbá àwọn èèyàn táwọn ti lose account ẹ̀ most especially lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀. onílù gbélé fún bàbá pé àwọn fẹ́ tà ní 1 million naira bàbá máa tà ní 10 million naira. at the end of the day wọn ò ní rílẹ̀ wọn ò ní rówó. ẹni tó nílẹ̀ gangan ò ní rówó, ẹni tó ralẹ̀ ò ní rílẹ̀. gbogbo ẹ̀ sáwádìí bárabàrà wọ́n ní bó ti pọ̀ jù lọ́rùn àwọn ló jẹ́ káwọn kọ́kọ́ disconnect ara wọn kúrò ní ara Àgbàlá Gabriel níjọ́ kìíní àná. ṣùgbọ́n kò wá tán síbẹ̀ wọ́n ní pé àwọn ọmọbìnrin kọ́. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin tó wà nínú ìjọ Olúwa mi wọ́n ní wọ́n ti gba paternity ọ̀pọ̀lọpọ̀ wọn lọ. wọ́n ní pé complain lọ́tún complain lòsì. wọ́n ní ìgbà tó tó stage kan iye àwọn ọmọbìnrin tán ti wá bá wọn pé Olúwa mi bá wọn lájọṣepọ̀, Olúwa mi ṣe gbá ó ṣàwo, wọn láwọn lose káǹtì wọn. Father Abraham ló tó stage kan táwọn wò pé àbí àwọn àfáà tó bá Àgbàlá Gabriel ta kàngbọ̀n nígbà tí incident mú ìdí ìṣẹ̀lẹ̀ àbáwọn náà sọ lépè ní tó fún wa di pé abẹ́ òtí ẹ̀ wá dúró bọ́ sí ń dọ́lọ́mọ kan náà ń dọ́lọ́mọ mẹ́fà náà ń dó simple náà ń dó gbogbo ẹ̀ papọ̀. wọ́n ní kíní tí wàá pọ̀ ju ẹ̀mí àwọn lọ ló wá jẹ́ káwọn sọ pé Gabriel wá àwọn ní láti ṣe disclaimer pé èmi àti àjọ wà mọ́ o. ọ̀rọ̀ sápọ̀ lóríṣiríṣi tí Ìyálájé courtroom bá wa sọ. àyà mi sì já lẹ́yìn ìgbà tán wá parí show wọn òní ìyá àbèjì náà wá jáde ìyẹn ìyá àbèjì twins love. gbogbo bí ọ̀rọ̀ Bólú ṣe jẹ́ bọ́n ṣe gbéra láti Èkó lọ sí Ìbàdàn lọ sí church Gabriel gbogbo bí ìrìn àjò wọn ṣe jẹ́ wọ́n padà wá ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin tèmi àyà mi sì ń já. ṣùgbọ́n ẹ má jẹ́ kí n ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ jájọ kọ́kọ́ lọ gbọ́rọ̀ lẹ́nu ìyá àbèjì twins love. lẹ́yìn ìgbà tá a bá wá gbọ́rọ̀ lẹ́nu wọn tán á wà lọ gbọ́rọ̀ lẹ́nu Ìyálájé courtroom. gbogbo àwọn ọ̀rọ̀ tán ṣẹ̀ṣẹ̀ tán bá wa sọ fresh gbogbo ẹ̀ bá tàlẹ́ wàá gbọ́ ẹ̀rú gbàyàn àyà yín ó já ẹ̀yin tèmi. kẹ́ sáà farabalẹ̀ wo fídíò yìí dé parí kẹ́ẹ̀dẹ̀ bá mi share fídíò yìí dáadáa. àwa la lè gbẹ́kànlé ta la lè pè ní ìránṣẹ́ Ọlọ́run. Gabriel ló sì tó jáde yóò tún wàásù lórí pulpit ń tó wáyé kó rí bẹ́ẹ̀. ẹ̀yin tèmi tẹ́ wá ń sọ pé kò yẹ kán sọ bẹ́ẹ̀ kò yẹ kán ṣe kínní. ẹ mọ̀ pé àwọn ìwà kan wà tó yẹ pé tẹ́ ẹ̀ bá jẹ́ kán mọ̀ lójú wọn pé ìwà tẹ́ ẹ̀ wù yóò dáa wọn ní jáwọ́ yóò dẹ̀ máa affect ọ̀pọ̀lọpọ̀. ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì bá ń pẹ́ Àgbàlá Gabriel lórí pàǹralẹ̀ àǹtalẹ̀ ṣé ẹ mọ̀ pé possible kọ́pọ̀lọpọ̀ wọn wà save lẹ́nìí tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ síta especially ìyá náà sọ pé ó san 22 million naira kò rẹ́jẹ̀ kò rómìnira kò rílẹ̀ kò lówó
ẹ wá ń sọ pé kẹ́nìbọ̀dì ó máa sọ̀rọ̀ ṣé ẹ rò pé tó bá jẹ́ pé àwọn kan ti sọ̀rọ̀ síwájú ṣé ẹ mọ̀ bó possible kó jẹ́ pé ẹnìyẹn lè má kó sí páńpẹ́ ni tó bá jẹ́ pé ẹ̀yin lè padà wá kó sí páńpẹ́ yẹn ẹ wà mọ̀ wípé àwọn tó ti wá ń ṣe kíní kí ló dé tán sọ̀rọ̀ bọ́n sì báyìí ẹ expect pé kẹ́nìbọ̀dì ó máa sọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin ni next victim inú yín ó dẹ̀ dùn ẹ wá wípé àwọn tí tó kọ́kọ́ ti kó sí páńpẹ́ yẹn síwájú wọ́n ṣe sì yẹn ló dáa. Bíbélì gan sọ ó ní ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò sí rere ẹnikẹ́ni tí ò bá dẹ́ṣẹ̀ rí jẹ́ kó kọ́kọ́ sọ lókùúta pa ìyẹn fún ẹni tó ti ronú kúwàdà tó ń gangan ti fíìl pé àánú tí mo sì yóò dáa tó dẹ̀ rẹ́dí láti tọrọ ìdáríjì tọ́lọ́run dẹ̀ máa dáríjì because gbogbo wa pátá kalẹ̀ lẹ́ṣẹ̀ a dẹ̀ believe pé anybody tó bá ti jáde tó tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítòótọ́ ó yẹ fún ìdáríjì bọ́ àwọn nǹkan kan wà tó yẹ pé tẹ́ ẹ̀ bá tètè sọ̀rọ̀ sókè yóò máa affect ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyẹn ò ní mọ̀ n tó ń lọ lábẹ́nú bọ́ tẹ́ ẹ bá tètè pè wọ́n ṣàkíyèsí pé ẹni yìí o ní ṣọ́ọ̀ṣì wa o ní ṣọ́ọ̀ṣì olúwa mi o tẹ́ ẹ bá ti lè jóbìnrin tẹ́ ẹ fáìn tẹ́ ẹ dẹ̀ fẹ́ lọ gba donation lọ́dọ̀ olúwa mi ó possible kan fẹ́ délẹ̀ lérí o so gbogbo àwọn obìnrin tó bá ti fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì wọn wọ́n ti lè prepare ahead kò sẹ́sẹ̀ ń bẹ̀ tá bá sì ti mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ o àwa kan ti ralẹ̀ lọ́wọ́ wọn tó jẹ́ pé o ti gbọ́ ha ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ni ó tún save láti kó sínú páńpẹ́ yẹn ṣùgbọ́n ẹ̀yin ò rí bẹ́ẹ̀ bọ́ kó ṣe fọ́ọ̀tì yín ẹ̀yin ò lè ronú jọpọlọ ẹ lọ ẹ̀yin tèmi ẹ má jẹ́ ká dá wa dúró ẹ jájọ lọ gbọ́rọ̀ lẹ́nu mọ́mì twins love wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn gbogbo experience wọn pẹ̀lú Àgbàlá Gabriel gbogbo ẹ̀ pátáná tú ẹ̀yin tèmi àṣírí ńlá tú ọ̀rọ̀ ńlá bọ́ ń wá analyse fídíò yẹn fún yín dáadáa lẹ́yìn ìgbà tá a bá gbọ́rọ̀ lẹ́nu wọn tán á dẹ̀ lọ gbọ́rọ̀ lẹ́nu Ìyálájé ẹ̀yin tèmi ẹ já lọ báyìí náà mò ń padà bọ̀. ajá tó bá máa sọnù lọ́rọ̀ Gabriel kò ní gbọ́ fèrè ọdẹ láyé kò ní gbọ́ fèrè ọlọ́dẹ Àgbàlá Gabriel jẹ́ èèyàn kan tí ó gbéraga tí ẹ̀mí èṣù tẹ̀ gbé nínú ẹ̀ ó gbéraga kò sẹ́ni tó jọ lójú mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe rí anyway mi ò dẹ̀ blame ẹ̀ ṣe mọ̀ pé owó tó ń ná kì í ṣòun ló ṣiṣẹ́ fún ó kọ́ jí láàárọ̀ kùtùkùtù náà lọ́lọ́run gbé ire kó bọ̀ kò mọ ire yẹn lò Àgbàlá Gabriel mo fẹ́ kó máa wo fídíò yìí kó wá máa rántí ọ̀rọ̀ tí èmi àti ẹ jọ sọ Àgbàlá Gabriel ìkànnì ẹ o gbogbo àwọn tó ń sọ̀rọ̀ gbogbo àwọn tó wà ní diaspora tó ń sọ̀rọ̀ mo fẹ́ jẹ́ kí gbogbo yín tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí live video yìí kẹ́ gbọ́ nǹkan tí mo sọ dáadáa kẹ́ dẹ̀ bá mi share ẹ̀. ní 2024 June I think June 10 also ni wọ́n pè mí lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tí ẹnìyẹn wá sunkún bá mi pé wọ́n fẹ́ discharge ọmọ kan lọ hospital mo lọ hospital yẹn wọ́n ní ibì kan ní àárín àwọn ọ̀gbun Ìbàdàn yẹn ni ṣé olómi àbí kí náà ń pe side ibẹ̀ yẹn wọ́n lọ hospital báyìí ibẹ̀ lọmọ yẹn lọ register sí bólú náà pé ọmọ yẹn mo dẹ̀ lọ hospital yẹn mo rí ọmọ yẹn ọmọkùnrin méjì làǹtìlanti nígbà tí mo rí ọmọ yẹn mo ní kí ló wá dé wọ́n ní 300,000 ni wọ́n ní láti discharge pé Àgbàlá Gabriel ò dá wọn lóhùn kódà wọ́n ní ibi ọmọ ló wà nínú láìlọ́nù bíi pé kò wá gbé mo wá ní òpè pé kán jọ Àgbàlá Gabriel yìí wọ́n kó ní ìṣù lọ́wọ́ báyìí náà láì wọ́n ní mo dẹ̀ láìkẹ́ torí kó máa ń tọ́jú àwọn arúgbó náà tilẹ̀ kó fìyà jẹ arúgbó ni ṣé rí gbogbo ẹ̀yin ìyá tẹ̀ wà ní inú Àgbàlá Gabriel yìí tó fi 1,500 àti ẹ̀bà ọ̀ràn ẹ̀bà òfò tó fi ń tan gbogbo yín torí pé ẹ̀rọ ọmọ tọ́jú yín ni mo lè ṣe lọ bọ́ sọ́wọ́ Àgbàlá Gabriel ẹ̀rọ ọmọ tọ́jú yín àwọn ọmọ yín ya ìkà ló jẹ́ kẹ̀dẹ̀rú sọ́wọ́ Gabriel Àgbàlá nígbà tí ọ̀rọ̀ yìí dojú ẹ̀ wọ́n ṣe àpè wọ́n discharge ọmọ yẹn nígbà tí wọ́n discharge àwọn ọmọ ìbejì yìí Àgbàlá Gabriel máa gbọ́ mi o gbogbo tí mo sọ yọ ọmọ sí o òun gbọ́ mi dáadáa o nígbà tí wọ́n wá discharge àwọn ọmọ yẹn ó wá kọ àti jẹ orí ọmọ torí mo bí ọmọ yẹn léèrè mu ní báwo ló ṣe kó sọ́wọ́ ẹ̀ fún ọdún mélòó ni ẹ ó lóun jẹ́ ọmọ 23 years mo ní okay ọmọ tí mo ti rí ni so I know all of them mo mọ I have the number I have gbogbo picture àwọn ọmọ yẹn gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi I'm not ready to post any picture but ẹ bá rí àwọn ìbejì yẹn gbogbo yẹn máa gbé Àgbàlá Gabriel ṣe pé ni bí Àgbàlá Gabriel ṣe rí gẹ́lẹ́ làwọn ọmọ yẹn ṣe rí láti kókó gbà tó wá gbé àwọn ọmọ yìí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ tó pani lẹ́kún ni o torí ìka burúkú Ọlọ́run tó pe Àgbàlá Gabriel mo fẹ́ mọ̀ Ọlọ́run ti fún ẹ láyè láti máa ṣe foundation máa ṣe lọ kí ló dé tó lọ ń ṣojú kòkòrò tó lọ ń dájọ́ sílẹ̀ mo fẹ́ dàbí bàbá Adébóyè tó bá gbé bí bàbá Adébóyè ṣe ṣe nìyẹn ṣó rò pé bàbá kí lórúkọ bàbá wa tí ó gbé ipò fún Adébóyè bàbá wa Akíndayọ̀mí ṣe rò pé ó máa wo bàbá Adébóyè ṣùṣù tá a gbélé lọ́wọ́ tó bá jẹ́rú èèyàn bíi tiẹ̀ ni ó fẹ́ di bí àwọn pastors tí wọ́n ní àwọn church káàkiri wọ̀nyẹn tán ní estate church ó fẹ́ dàbí tiwọn ìkànnì ẹ̀ nígbà tó dẹ̀ wá rí bẹ́yẹn ó wá di pé ọmọ tó ṣẹ̀ bímọ inú ebi ló fi sí ọmọ yìí ìyá àti bàbá ẹ̀ ti kú ọ̀dọ̀ grandma ẹ̀ ló wà ọmọ Bólú yẹn backup ló jẹ́ ní church yẹn báyà mistress yẹn ọmọ yẹn ló ń ṣe backup fún ní Bólú yẹn ọmọ yẹn tún ní orúkọ kan tó ń jẹ́ tí ìyá ẹ̀ máa ń pè é tí bá dárúkọ ẹ̀ àwọn tó wà ní family ẹ̀ wọ́n ti mọ̀ ọmọ yìí ṣàṣọ ọmọ yìí á máa bẹ̀bẹ̀ wọ́n ní mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má post ẹ kò bá mi bẹ̀ kó fún wa lóúnjẹ ni tọ́rọ̀ yẹn fi bòde ẹ níyì tó fi bòde ẹ níyì ọmọ yẹn gangan ló yẹ kákíkágẹ̀ ọmọ yẹn ni ó ní rárá Àgbàlá Gabriel àpá àwọn family wọn ó ní ṣe ló ń tẹ́ǹtì àwọn girama torí girama ọmọ yẹn wà lọ́dọ̀ tẹ bá rí ilé ibi tí àwọn bèjì àti girama yẹn ń gbé ẹ lè jẹun bẹ̀ ẹ lè jẹun níbẹ̀ àwọn tẹ́ǹtì wọn ni tó bá ti wá fẹ́ lọ rí ọmọ yẹn á lọ páàkì sí ilé epo kan á ní káwọn ìyá yẹn wá bá òun bẹ̀ kò lè wọlé síbẹ̀ ibẹ̀ ilé epo yẹn náà ti máa lọ bá Àgbàlá Gabriel tá máa ṣe bí Ọlọ́run tá máa ṣe bí ọba
mọ Àgbàlá Gabriel o, very rude and arrogant. Ọmọ tí ò lẹ́kọ̀ọ́ játijàti ni, kò lẹ́kọ̀ọ́ rárá. Nígbà tí yẹn lọ tọmọ yẹn wá bẹ̀bẹ̀, nígbà kan ọmọ yẹn ẹnìkan send àwọn mẹ́sẹ̀gì Àgbàlá Gabriel, ó send ẹ̀ sí àwọn bloggers kankan ìyẹn nìkan. Èmi ni mo lọ ń bá àwọn yẹn have all the chat. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ káàbí àṣẹ ìdí fún kí n má fọ̀rọ̀ gan èèyàn mi. Ẹ kó mọ̀ pé mi ò dá sọ̀rọ̀ lọ́rọ̀, I am not a blogger. Jẹ́jẹ́ mi ni mò ń lọ, I do what God send me. But lórí ọ̀rọ̀ ọmọ Bólú yìí, ìkànnì ẹ̀ o Àgbàlá Gabriel. Àwọn owó tó fi lọ́ra mọ́tò bọ̀gìnì tó ra mọ́tò 40,000 mọ́tò 50,000 tó lọ́ọ́ ra yẹn. Kí ló dé tó lè gba ilé fún ọmọ yẹn kó o dẹ̀ gbé síbẹ̀ kó o gbọ́ ọmọ ọ̀dọ̀ tí ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá. Èló ló fẹ́ máa san fọ́mọ ọ̀dọ̀ lóṣù pátápátá 20,000 kó o gbà á ti kan bàbá tọ́jú ọmọ yẹn. Tí bá fi picture ọmọ yẹn síbí ẹ̀rọ ọmọ 13 years ni lọ́mọ tí wọ ìkà yìí tó lọ kì mọ́lẹ̀ ní hòtẹ́ẹ̀lì. Mo dẹ̀ bí ọmọ yẹn báwo lọ̀rọ̀ ṣe rí báyìí ó ní pé òun kọ́ catering pé òun ò lè lọ sún gbà tí ò ti sí owó pé catering tó ń wá kọ́ yẹn òun wá ní ìdòwó láti ra àwọn utensils tó máa lò. Ó ní lòun wá sọ fún nítorí church yẹn lòun ti ṣe backup lánìí mo ti fẹ́ràn ẹ̀ lọ́wọ́ láti jọ ìwọ ló gbà wọ́n á bá òun níbi báyìí ó dẹ̀ mọ́ ọmọ yẹn lọ ó dẹ̀ lọ bá ọmọ yẹn ní àjọṣepọ̀ ó wá bá ní àjọṣepọ̀ tán ó wá sọ fún ọmọ yìí pé wà fún ní owó òfun lówó yẹn dàárọ̀ yìí ọmọ yẹn dẹ̀ ṣì wà ní church yẹn nígbà tí ọmọ yẹn wá sọ fún ẹ pé òun lóyún òfun lówó kó lọ ṣẹ́ oyún yẹn ọmọ yẹn wá ní ibi tó ti fẹ́ lọ ṣẹ́ oyún wọ́n wá pe grandma òun pé kán bójú tó ọmọ kan o pé tọmọ yẹn bá ṣẹ́ oyún ọmọ yẹn máa kú o náà ti fún un pé bèjì ni Ọlọ́run má lágbára o ìbejì ọ̀tọ̀ sí wọ Àgbàlá Gabriel ẹranko lásán lásán yìí o ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ̀ ọ̀run ó náà yín ní passion gbogbo ẹ̀yin tẹ́ ń support Àgbàlá Gabriel tójú bá ń ṣe pin ẹ̀ nílé bá wí tí wọ́n bá ṣe nǹkan tí ò bá já ẹ má pe sákìyèsí ẹ bá wí báyìí kàn fọwọ́rá lórí ẹni kan ẹ̀ tù lára báwo ló ṣe fẹ́ realize nǹkan tó ṣe pé kò já ìkànnì gbogbo ẹ̀yin tẹ́ ń support Àgbàlá Gabriel ìkànnì yín ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe Àgbàlá Gabriel ẹ̀ ń ṣe gẹ̀gẹ̀gẹ̀ tó dẹ̀ fi ìka ń ṣe àwọn èèyàn lẹ́yìn kí máa continue story mi gbogbo di ó lọ 2024 june yẹn kò sí gbogbo message bẹ́ẹ̀ pé Àgbàlá Gabriel kò ní gbé fóònù yín ó jọrọ ẹ̀ lójú kò ní gbé fóònù yín o nígbà tó dẹ̀ yá mo wá sọ fún ọmọ yẹn pé báwo lè ṣe wá ṣe ó wá ń fún ọmọ yẹn ní 25,000 lóṣù 10,000 fún àwọn grandma ẹ̀ 15,000 fún ọmọ yẹn àti àwọn ìbejì ẹbí ọmọ yẹn lérè mi tí mo jókòó ìmúra pampers tágbàlá wà bẹ́ẹ̀ yẹn tó ń náwó lábíṣì tí wèrè òṣìṣẹ́ tí ó ṣàbọ̀ tó kó mọ́tò jọ aṣàǹbẹ̀ ọmọ yẹn ṣàǹbẹ̀bẹ̀ pé ó ti threaten àwọn ìgbé tọrọ ìbálẹ̀ jáde síta ebi máa pa òun kú òun máa dínà àwọn ọmọ yẹn wọ́n máa wá òun tì wọ́n ní báwo ni ìránṣẹ́ èṣù ṣe lè máa sọ pé tó lé ní orí náà aṣọ Ọlọ́run Àgbàlá Gabriel aláṣejù ni ẹ o aláṣejù bàbá ṣe tẹ́ òun yẹn gbogbo ìka tó ti ṣe ọ̀run á bí ẹ kó tó fàyè sílẹ̀ nígbà tí yẹn wá lọ bẹ́ẹ̀ mo wá ní òkè akọ̀ ń pe ọ̀rọ̀ ilé owó màtí ńláró nínú ó dà ẹ jẹ́ kí n gbéra kí n lọ mo ti gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ mo ti mẹ́sẹ̀jì ẹ̀ mo ti ṣe mo wá kúrò lẹ́kọ̀ọ́ mo bá gbà Ìbàdàn wá nígbà tí mo ti gbẹ́gbẹ́gbẹ́ mi tí mo wá yànbọ̀ tí mi ò gbà appointment bọ́ ọmọ yẹn àwọn ìbejì yẹn lànà wọn ṣe mí àwọn ọmọ ìbejì yẹn nígbà tí wọ́n bí wọn ju bí bọ́ọ̀lì ríngì báyìí kókòkó làwọn ọmọ yẹn ṣe rí kókòkó làwọn ọmọ yẹn rí àná ọmọ yẹn ṣe mí mo ṣàgbà Ìbàdàn wá. ẹ̀yin ìka rádaràdà ẹni bí tí pọnmọ́ rẹ̀ bá dùn ẹ̀yin ìka òfò ẹni bí Àgbàlá Gabriel you are a wicked boy you are a wicked boy ọmọ ìbejì yẹn wà bẹ ẹ̀yin èèyàn àwọn ọmọ ìbejì yẹn wọn láṣọ gidi lára o ebi ń pa wọn o ẹni tó bí ìbejì fún Àgbàlá Gabriel ọmọ ọ̀dọ́dọ́ ọlọ́kà ló ń ṣe o ọmọ tí wọ́n lè pìrìsẹ́ǹtì fún gbogbo yín ni ọmọ ọ̀dọ́dọ́ ọlọ́kà ló ń ṣe o wọn kò tó bá yá àwọn tí wọ́n mọ̀ dáadáa wọ́n sì padà gbọ́mọ yẹn bọ̀ wá sórí show fúnra wọn ni wọ́n post fọ́tò ẹ̀ kí ṣàwáì mo mọ̀ kọ́ máa padà post ẹ̀ bíbélì gan jẹ́ wáyé pé ẹnikẹ́ni tó bá gba ìṣedédé rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere gbogbo ní ẹ̀jẹ̀ mú ìwà ìta ẹ̀ ń bò mọ́lẹ̀ ṣé nǹkan tó dáa náà nìkan máa ní pásítọ̀ ń dógbá ó ń dúàgbò ó ń dógi ó dú ọ̀pẹ̀ tó bá mọ̀ pé ò lè mára dúró wípé ìyàwó ẹ̀ ráìsì ti sú ẹ ó fẹ́ jẹ mo fẹ́ jàmàlà ó fẹ́ jẹsẹ̀ mo fẹ́ jẹ wíìtì lọ fẹ́ mọ sílé náà kí ló dé tó ń bá wọn ọlọ́mọ sùn pẹ̀lú àìlera wọn bá wọn sùn pẹ̀lú pé wọn ní ó dẹ̀ fún wọn lówó ó wá di pé ọ̀fẹ́ ló ń ṣe Ọlọ́run abiyẹ. I made this video to remind Àgbàlá Gabriel á dẹ̀ máa rántí sí pé mo wá bá òun ẹ̀yin èèyàn odidi ọjọ́ kan ni mo fi wá síbàdàn nígbà tí mi àti Àgbàlá Gabriel tá a máa jọ sọ gbogbo ọ̀rọ̀ tán tó promise mi káwálé ká ṣe gbogbo ẹ̀ mo bá dẹ̀ gbéra mo fèsì Èkó bí mo ṣe asínú dọ̀kú mi Tọ́mílán bridge nìyẹn Àgbàlá Gabriel ò pè mí pé ṣé mo ti débi tí mo ń lọ kò pè mí bóyá mo ti délé mo ṣáà wò títí màá mi ṣáà máa délé nìkan bí ara nílẹ̀ mo wẹ̀ tán mo ṣe mọ́ mẹ́sẹ̀jì mo ní irú ẹ̀dá wo ni wọ́n rí kó tiẹ̀ má lè sọ pé ẹ pẹ̀lẹ́ mo ní iṣẹ́ mi tó tiẹ̀ ní kí n gbowó epo tó bá láti odidi Èkó mo gbọ́dọ̀ rí epo fún iṣẹ́ mi tó ṣe yẹn fún ló fẹ́ pè mí bí mo ṣáà ṣe gbéra nìyẹn ìgbà tí mo ṣe wá pè tán ló ṣe wá pè mí padà kí n má bínú iṣẹ́ wo wèrè ẹ ṣe ẹ máa fi iṣẹ́ pọ̀ bójú ẹ máa sọ bísí are you mad kí ló bísí fún kí ló gbé lọ́wọ́ tán bísí òun náà gbogbo owó tán fún ẹ fún kọfí ní hòtẹ́ẹ̀lì kiri òun náà ń sign signature kiri gbogbo hòtẹ́ẹ̀lì òun ló bísí ṣé bọ́mọ kan jáde òun ló wá sódò Òṣogbo fún court ṣáwa mọ̀ bóyá oníkẹ́sì sí Òṣogbo ṣé bọ́ọ̀ láti padà gbọ́ láyìn ẹgbẹ́ lóòótọ́ ó lọ ṣe kéèsì kan lóṣogbo ṣé bá ti wá padà gbọ́ ṣọmọ yẹn tó ń purọ́ ni ẹni yẹn ló ń jáde òun tẹ àwọn ọmọ sínú ilé láti lọ dó sẹ́gbẹ̀ẹ́ títì kóun lè rówó fún wọn lóúnjẹ ó tún bá sùn ó ló ti sẹ́ndowó sí òun ṣé
40,000 bẹ́ẹ̀ ló lo fóònù àbí 50,000. Àgbàlá Gabriel pọ́n rẹ̀ lé o. Tọ́lọ̀ bá bẹ ṣe tó bá bọ́ nínú ilé. Àwọn ìbejì yẹn lọ gbé wọn sínú ilé ẹ̀. Ṣèbí ilé ló pa òṣèbó ti kọ́ àwọn ilé tó lọ kọ́ sínú igbó tó ló ṣèyàn lóore. Tó bá fẹ́ ṣèyàn lóore. Tó bá ní kó kọ́lé fún yàn. Béèrè ní choice wọn. Jẹ́ kó kọ́lé síbi tó tẹ́ wọn lọ́rùn tí gbogbo ojú máa rí. Tó tẹ́ wọn lọ́rùn. Ọlọ́fi wọ́n grow. Kó wọn síbẹ̀ láti finish àyànmọ́ àti kádàrá wọn láti finish ẹ̀ síbẹ̀. Lẹ́yìn tó ń jẹ́rú ọmọ aráyé le tó ní àwọn ará drink west báyà kò ṣe ní west báyà ṣé gbígbó ló fẹ́ bẹ̀rẹ̀ àbí ọ̀pẹ. Ṣáà ṣé mi ò dé bẹ́ẹ̀ ní tí gbogbo yóò bá yà ṣáà dé bẹ́ẹ̀ nínú igbó kìjikìji kò sẹ́ni tó bá ó ra bisikíìtì ọmọ ẹ̀sìpáyà ká tó wá máa sọ minerals kò sí fẹ́ẹ́ lè tán bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan tó bá ti ṣe sábìsì náà làwọn èèyàn wá bẹ̀ ìka burúkú ìka ni ẹ o orówó lò náà kí ló tó tọ́jú àwọn ọmọ yẹn kò kàn mí pẹ̀lú ẹni ọ̀dá tí o ọlọ́tọ́jú àwọn ọmọ yẹn ọtọ́jú àwọn ẹbẹ̀jẹ̀ tó bá fẹ́ rí ìbínú Olódùmarè tó bá fẹ́ rí ìbínú késekése ló ṣì rí o tẹ́ bá rí àwọn ọmọ méjì yẹn gbogbo yẹn máa gbé àgbàlá ṣépè ni Ọlọ́run wá sòdì sáà àwọn yẹn débi pé ẹ má béèrè bàbá wọn very handsome and cute boy tẹ́ bá rí wọn láwọn ọmọ yẹn kò sí láì tí ì gẹ ṣépù tí Àgbàlá Gabriel ń gẹ ọmọ yẹn tẹ́ bá ti rí orí wọn ẹ ti mọ̀ páwọn ọmọ yẹn ẹ ti mọ̀ pé òun ni gbogbo ẹ̀yin ẹranko ẹ̀yin dàdá dídí ẹ̀yin aláìlọ́la ẹ̀yin aláìríbi-lọ ẹ̀yin ológojú kan ẹ̀yin stagnant life tẹ́ wà ní church yẹn tó lọ bẹ̀rẹ̀ sí ní send yín kẹlẹ́ ọmọ kọ́mẹ́ǹtì ó wá gbogbo yín kiri ní kẹlẹ́ ọmọ kọ́mẹ́ǹtì láti máa sọ pé ìwọ ẹ̀dá ẹ má wọrí ìyà tí ó jẹ yín kúrò ń bẹ ẹ rò pé wèrè ló náà yìí toró ti sẹ́ẹ̀tì gbogbo yín bá ẹni tó bá mi sọ lánàá bó ṣe ṣe nìyẹn ó ní òun náà ọmọ church náà kí ló ti sọ pé kò náà lọ kọ́mẹ́ǹtì tó máa sọ wọn ni wàá sọ fún wọn àwọn ọmọ ẹni kan lọ máa kọ́mẹ́ǹtì lábẹ́ kọ́mẹ́ǹtì nìkan lẹ́nu kan bá ti ń ṣe ṣó bí mo ṣe ń ṣe sí ibà bóyá pé tí mo ti gbé iṣẹ́ ló yẹ kẹ́ ti wá máa kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì nípa Àgbàlá tí ọmọ pọlọ wá lórí ọ̀dọ̀ tèmi ọ̀run ó tì mí ṣubú ẹ ṣubú tẹ̀lé lè dìde mọ́ láyé lórúkọ ti Jésù ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo tẹ̀ ṣe Ọlọ́run obìnrin have a wonderful day Princess Alenka Foundation in New York please keep supporting my foundation àwa ò ní agbára èèyàn tó ti ń gbé millions fáwa pẹ̀ wọ́n bá tá à ń rí à ń fi iṣẹ́ wa fi ń kun Ọlọ́run dẹ̀ bá wa ṣe ìkànṣẹ́ ni mo post yẹn 11 years obìnrin yẹn ti wà nínú àìsàn odidi ọdún 11 tó fi wà lórí ìdùbúlẹ̀ àìsàn tí kìíní yẹn ga sí lẹ́nu báyìí ṣé bóde láti ṣe operation tó ti wọ̀ kẹ́gbẹ́ ṣẹ́ni yẹn lè ṣépè fún wa ẹni yóò máa ṣàdúrà fún wa ni toró kúrò nínú ìnira ọdún 11 so kéèyàn kan wá ló fẹ́ràn ọrú ẹni yẹn lọ kí wá ní kókó wọ́n yẹn wá kí n lọ lò ní ọdẹ bílẹ̀ mẹ́wàá ọmọjú ọ̀rọ̀ lárí kó tó ní kó ṣe ẹ̀rọ ṣẹ́ṣẹ́ wọ̀ dání 50,000 ní sàkáǹtì kó tó ní kó gbaṣẹ́ ṣé o dání ṣé àwọn àní mílíọ̀nù kan fẹ́ máa dẹ́rù bà nǹkan ṣe é aláìlẹ́kọ̀ọ́ very good and arrogant boy ẹ máa rí náà ní àmà dọ̀bálẹ̀ fáwọn èèyàn irọ́ ni o tẹ́ bá jọ wà bí síkà ẹ mọ̀ fẹ́ràn ọkọ̀ ayé wọn ni ẹni tí ò rẹni tán Àgbàlá Gabriel àti wá àti àwọn èèyàn ẹ tẹ́ bá dìde ní seconds láti sọ̀rọ̀ òdì sáyé mi ọ̀run òrùn yín sọnù àdàbí tí bá ṣe òótọ́ ni mo ń sọ àdàbí tí mi bá wá bá ẹ odidi ọjọ́. ìtura mi ẹ kú ní sọ̀rọ̀ tán Ọlọ́run ó máa bá mi tẹ̀yìn síwájú in fact ẹ ní ṣe ètò ṣé ẹ ní sí ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu wọn mi twins to love yẹn ẹ rí i pé wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n ṣàlàyé gbogbo experience wọn pẹ̀lú Àgbàlá Gabriel tó tiẹ̀ kọ́kọ́ ń bà mí lẹ́rù nìyẹn pé wọ́n ní pé ó máa ń rán àwọn èèyàn síyàn gbogbo àwọn ọmọ tó pè ní protocols ẹ̀yìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló lè rán síyàn pé tó bá sọ̀rọ̀ kankan bẹ̀yẹn tó fẹ́ gbáyé ni àbó fẹ́ gbọ́run lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run àwọn kan sì ń jáde wọ́n defend ìrèlè nígbà tí mo wá notice pé ó dà rẹ́ pé òun ló ń order àwọn ọmọ ìjọ ẹ̀ láti máa lọ Sunday comment section especially girl kan wà tó máa ń sáré kiri ní comment section mi Florence mo máa ń rí comment ẹ̀ dáadáa ó dà mí ń para àwọn ìjọ rẹ̀ tó order ni pé ó yá lọ mọ sọ̀rọ̀ sáwọn èèyàn káàkiri London comment wọ́n lè jáde sí comment section ni wọ́n lè jáde ní rí náà bí aláya àwọn dá ẹ̀yin tèmi ẹ mọ̀ wá jẹ́ kí n gbà wá lákòókò ẹ já lọ sínú ọ̀rọ̀ ìyá mi Ìyálájé àwọn náà sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀rú gbà mí gba tí mami twins love kan sọ̀rọ̀ mo ní mo respect woman yìí sí mi ì fi bẹ́ẹ̀ láìkì mami twins love tẹ́lẹ̀ dáadáa o because n tó ṣẹlẹ̀ láàrin àwọn àtọkọ wọn pẹ̀lú story tán narrate yẹn pé àti irú nǹkan báyìí bá tiẹ̀ ṣẹlẹ̀ bí ẹ kàn lè cover up àwọn kankan torí nígbà yẹn mo wò pé láàrin ọkọ àtìyàwó tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ èyàn ò gbọ́dọ̀ máa lo ọmọ ẹ̀ láti máa fi fight ọkọ ẹ̀ àbí máa lo ọmọ láti máa fi fight ìyàwó ẹ̀ mo wò pé irú nǹkan báyìí ò dá ní ò jẹ́ kémi ò fi bẹ́ẹ̀ gba àti mami twins love láti ilẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tán wá sọ bíbá yìí wà ní respect fún ìyá yìí o ìyá yìí ní ọgbọ́n ó ní azin wọ́n jọ mí lójú bọ ibẹ̀ yẹn gẹ́gẹ́ kọ́ là ń lọ lẹ́nu. tó wá padà sórí ọ̀rọ̀ ìyá mi Ìyálájé ẹ̀wọ̀n tó ju woman yìí rí ẹ̀wọ̀n sacrifices tán made lórí ọmọ ọlọ́mọ tí ò kàn wọ́n. ọmọ ìjọ rẹ backup singer akọrin ìjọ ta ló mọ iye àwọn akọrin tẹ tó ti gba pátá lọ́ndì wọn bọ́tà sì rí yìí ò ti tú síta a sì ránṣẹ́ Ọlọ́run ẹ̀yin tèmi ẹ má jẹ́ kí n gbà wá lákòókò. ẹ jẹ́ wá padà sórí ọ̀rọ̀ ìyá mi Ìyálájé courtroom tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ gbàgbé ẹ máa rí i pé ọ̀rọ̀ tí show tí Ìyálájé courtroom sí òun náà ló trigger mọ́mí twins love tó jẹ́ káwọn náà jáde láti wá pọ̀ àwọn experience tán ní pẹ̀lú Àgbàlá Gabriel kí ni Ìyálájé bá wa sọ ẹ má wọrí ẹ jájọ lọ gbọ́rọ̀ yẹn máa wá analyse gbogbo fídíò yẹn papọ̀ tí gbogbo rẹ̀ wà yé yín dáadáa ẹ wà mọ̀ pé Gabriel ti balẹ̀ jẹ́ o Gabriel ti bayé jẹ́ o ẹ̀yin tèmi já continue báyìí mo sì ń padà bọ̀. ẹ bá wa sọ fájà bá wa sọ fún Fada Abraham pé kó máa bá wa sí pẹ̀lú ṣòkòtò ẹ bá gbéyàwó ẹ family ẹ bá gbéyàwó ẹ kó mọ fún lóbodò ní tó bá fi yòókù jẹ wọn owó pọ̀ mi gbọ́dọ̀ parọ́ fún mi ò parọ́ bó ṣe ní mo ṣe sọ fún yín o màá sọ the truth mo fẹ́ sọ fún yín
kì í ṣe prank o tí wọ́n sẹ́ you are expecting yàrá yìí tó ṣe gbogbo sọ nípa Àgbàlá prank kọ́ o ẹni méjì ń ta ọkùnrin méjì ni o mi ì lè gbójú àwọn èèyàn fún nítorí ọmọ kékeré ni wọ́n ṣùgbọ́n wọ́n á sàn bọ̀bọ̀ àwọn èèyàn á sàn ìbejì lá ní o ìbejì so wọ́n expect pé nígbà tí wọ́n gbogbo ọ̀rọ̀ yẹn wá ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ wá ń ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ ẹnì kan sọ ẹ̀mí nígbà yẹn tọ́rọ̀ wá ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ sí ni pé wọ́n ṣe gbàásì tàbí wà rò pé ẹjọ́ torí tán náà táwọn ìwádìí àgbọ̀ yálà jẹ́ wá síbi tó wọ́n bẹ̀rẹ̀ sí fáàmì lọ́tún lọ́sì mo bá sẹ́ndì mẹ́sẹ̀gì sàgbàlá ìgbà tọ́rọ̀ ìwá ṣẹlẹ̀ ẹ̀ńtẹ́rì mẹ́sẹ̀gì yẹn tó bá jẹ́ èyí tẹ́ bá jẹ́ spíkà tẹ́ bá nídìí mẹ́sẹ̀gì mi yìí wọ́n jẹ́ kí n wá kà fún yín báyìí ṣe bá nídìí come to my WhatsApp mo máa sẹ́ndì ẹ̀ sí yín mi ò rí àní bó bá ṣe rí ni màá ṣe sọ mi ò ní parọ́ fún yín wàláì mo ní that was on Monday 7:10 a.m. láàárọ̀ lọ́dọ̀ tí wá ń bì so ẹ wà ìgbà yẹn 6 hours tó wà láàrin wa ní ìsìn aago wa ti change àti wà ní screen ní sẹ́ ní ìsìn àti wà ní 5 hours tó wà láàrin wa ń sìn so ní lọ́wọ́lọ́wọ́ báyìí 12:48 tó wà ní mo wà gbogbo ẹ̀ mo ti rí yóò máa sẹ́ni sí gbogbo yín máa dà á lẹ̀ fún yín ó wá sẹ́ni mẹ́sẹ̀ Àgbàlá mo ní you brought this upon yourself I warned you but you wouldn't listen I advised you to isolate yourself from all this nonsense but you wouldn't listen you even have the guts to throw shade at me on the pulpit I had but I ignored you nítorí pé ajá tó bá máa sọ ògùn nígbà fèèrè lọ́dẹ remember the last time we spoke concerning the issue of Mommy Hand's land I was very mad at you and I said I said if you don't change your ways that your essay is on the way your essay is on the way and I'll be waiting for you I only pity myself people don't know that I have withdrawn myself from you because of what I later discovered about you cases of land cases of pregnancies and kids Abba only you so I wouldn't blame them for staging show for you and yet they don't know what I have they don't know what I have but you are abusing me you don't know what I have yes they don't know what I have you deserve the dragging bàjẹ́bàjẹ́ ìwà ìgbéraga àìgbọràn ojúkòkòrò olè and ìwà ìgbéra aspire you àfi bí àṣàṣì àti èdè go and ask God to forgive you remember my words ẹni tí Ọlọ́run bá fẹ́ mú ìwà ló máa kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ you allow fame to enter your brain message mo send Àgbàlá Gabriel ní ọjọ́ Monday kí ló ní today is Monday not today Monday oníkan o last week Monday ni o not today o last week Monday mo send message not today ṣe fún mo sí gbogbo ìgbà yẹn pẹ̀lú àwọn yọ̀ṣẹ́ bọ̀ tí mi lè jẹ́ àtàrà mi ò yá last week Monday ni mo send message sí ó ti kọ́sẹ̀ kan lónìí tí mo fi screenshot yẹ lánàá pé mo máa fi ṣe show àbí ìjẹta up till now mo ti gòkè tó ṣe show bí ó tẹ̀sí kò sẹ́ kò reply ni wọn ò bí dá kó reply did you reply wọn ò bí dá àǹtí mi kan náà wà tí mo sọ wípé àmọ́ send message báyìí tí mo send ẹ̀ sí wọn mo ń jẹ sí wọn mo ní show reply ni wọn ò bí dá wàá reply ni tí mo ti wọ́n nẹ̀ tí mo ti sọ fún pé nílá kò tí ń jókòó dídì tí mo ti ń pàkíyèsí pé tí Ọlọ́run bá máa mú ìyẹ̀wà ló máa kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ pé kò yẹra ẹ̀ wò tí mo ti wọ́n ẹ pé gbogbo lọ sí ìbùsòkòtò ẹ kò yé joyè dòbòdòbò kiri mọ́ tí mo ti wọ́n ẹ pé má talẹ̀ mọ́ má báyọ̀ dá sọ̀rọ̀ lẹ̀ mọ́ tí mo ti sọ fún ẹ pé kó kájú ọ̀kánjú ẹ tí mo sọ fún ẹ pé kó lọ padà sọ́dọ̀ Jésù Kristi pé wò ó tó ẹ pé lóòótọ́ nìkan wà tá à ń lọ you need to know pé I'm not your family kí n ṣe family ẹ ìwọ̀nba ni mo lè sọ fún ẹ mọ́ ó ní jáde ni mo ti mọ̀ ẹ́ a nífẹ̀ẹ́ nù bá wọn ó nífẹ̀ẹ́ nítorí pé jọmọ kékeré ó nífẹ̀ẹ́ nítorí pé mo máa ń rí ẹ tó bá lọ gbé àwọn èèyàn ní nínú bọ́ ẹ̀ kí n tó lọ gbé wọn tó fún wọn lówó tó ràn wọn lọ́wọ́ inú mi náà dùn mo nífẹ̀ẹ́ nítorí pé èmi láì kí n máa ṣoore kí n máa ṣe kí n máa pè má àbílẹ̀ tuntun ní àpéjọ káfẹ́ ní àánú èèyàn máa ń ṣe mí ṣùgbọ́n mo ní sọ láti ẹ̀yìn àwọn èèyàn ti mọ̀ pé èmi ò bí wọ́n bá wá sọ́dún iṣẹ́ wọ́n bá wá sínú inbox nígbà pé èèyàn alájẹ àwọn ní ìbí kìlọ̀ ní ìfẹ́ ìbọ̀dì lówó mọ̀ àwọn tó ń wá mọ̀ ìfẹ́ ìbọ̀dì mo sọ fún pé mo sọ yìí mi ò ṣe charity ṣé mo ṣe charity mi charity fáwọn èèyàn èmi kọ́ ní ìdíwọ́ ìwà fún mi lágbà because I was highly disappointed in it ṣé ibi ìbáṣẹ pé èdè àwọn àáfàá yẹn bóyá ológun ṣùgbọ́n ìbejì tó bí yẹn wọ́n máa pé 2 years so kéèyàn tó wọnú oṣù mẹ́sàn-án káàdó calculate ẹ̀ mọ́ which be before ọ̀rọ̀ wàhálà yẹn ni àti bóyá ṣé gbà yẹn dè ní irọ́ èèyàn ṣáà máa lóyún oyún oṣù mẹ́sàn-án ṣé kò ti máa lóyún 1 year curtis di gbogbo àwọn ìṣẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ ó jẹ ẹran ó jẹ gbogbo ẹ̀ ó jẹ wọn máa sọ lóríṣiríṣi ní ọgbà yẹn gbọ́ ní ti bá mọ̀ ni màá sọ ní ìmọ̀ nípa yẹn bó ṣe ń gbọ́ ni mi ò ṣèwádìí mi ò mọ̀. ohun tí mo mọ̀ ni mo bá yín sọ. wọ́n ní ẹnìkan ní wáyé ló dákòrí ọmọ àti àgbẹ̀ mo dákòrí ọmọ àti àgbẹ̀ torí pé ọmọ àti àgbẹ̀ nígbà tó lọ sọ́dọ̀ Àgbàlá mo ti sọ ṣẹ̀ṣẹ̀ join ni èmi ò fọwọ́ sí bí wọn ò ṣe parí ẹ̀ nígbà náà ṣé ní gbogbo plan tó lọ sí ní ìfẹ́ máa ẹ má jẹ́ sọ orí omi àti àwọn fẹ́ dìbò ẹjọ gbogbo ìgboro ọ̀dà bíríjì bó jíjà yẹn nígbàgbé mo wá dìde bẹ́ẹ̀ àwọn tó jọ gbogbo kiri yẹn ló ti mọ àṣírí yẹn wà lọ́wọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní mí èmi máa ní
kí tó kúrò Nàìjíríà èmi ni vice chairman ẹgbẹ́ FIBA lọ́yọ̀ state tí mo mọ̀ ìlọrọ̀ fáwọn sọ ẹgbẹ́ àgbẹ̀ ẹbí mi fẹ́ dìbò ẹ̀jẹ̀ já sọ́pọ́tì ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ẹ bá fẹ́ máa sọ ẹ máa dìbò ẹ jẹ́ ká fílẹ̀ rẹ̀ ẹ fọ̀rọ̀ yọ mílẹ̀ Oríyọmí fẹ́ dìbò ẹgbẹ́ tí ẹ fọ̀rọ̀ yọ mísẹ̀ má jẹ́ ká sọ ọ̀rọ̀ nípa Oríyọmí fẹ́ dìbò ó dẹ̀ ní support wa ẹ gbàgbé ẹ má jẹ́ tuṣu ó ti jáde ó ti ṣàpọ́lọ́jì ó ti ní ká àbí ẹ ti gbàgbé ó ṣàpọ́lọ́ ẹ gbàgbé ẹ má tuṣu kò sẹ́ni tó lè ṣàṣìṣe ṣe ni tó lè ṣàṣìṣe aṣírù máa dìde tí máa block ẹ láfáínálì kò regret ẹni aṣọ Oríyọmí ò ẹ gbàgbé ẹ kò sí ẹni tí ò lè àṣìṣe yẹn kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe anybody can make mistake and ìyẹn ti kọjá ẹ gbàgbé Oríyọmí afẹ́dìbò gómìnà afẹ́jẹ tó bá di gómìnà sí ṣé ànígbádùn so ìjà fi yẹn lẹ ẹjọ nǹkan tí mo sọ lẹ́jì. so ìyàwó Àgbàlá ó ní iṣẹ́ láti ṣe lórí ọ̀rọ̀ Àgbàlá ó ní iṣẹ́ gidigidi láti ṣe lórí ọ̀rọ̀ Àgbàlá ìyàwó ẹ̀ kíyàwó ẹ̀ náà lè lè ṣe kó lọ ṣe test nọ́ọ̀sì níyàwó Àgbàlá because ọkọ ẹ̀ ń ṣe báyìí tó bá ṣe dógódógó ta tó dé gbogbo wọn tí ò ní kọ́ńdọ̀mù ìyàwó onúlé òun máa fẹ́ ìpè ṣe tí ìyàwó nílé ṣe máa ní kọ́kọ́ yìí kọ́ńdọ̀mù nípa ẹ̀ tí ìyàwó ẹ̀ ṣe gbọ́dọ̀ ṣe kiri tó gbọ́dọ̀ lọ tọ́jú ara ẹ̀ ó dẹ̀ wọ́n náà kẹ́kọ́ mọ́ kejì àyùwá bẹ́ẹ̀ ó dẹ̀ wọ́n náà kẹ́kọ́ mọ́ kárùn wá bẹ́ẹ̀ because ẹ̀ tí ò bá ti mọ ibìkan là ń tì bọ̀ yìí ó má lè ṣàkóbá fẹ́ lọ́jọ́ iwájú so ẹ bára yín sọ̀rọ̀ lórí àárín yẹn àdúrà sì máa fẹ́ gbogbo ojú public mo ti sọ tèmi mi ò ní sọ kankan lẹ́yìn mọ́ then ṣe wá rí àwọn ladies wa lẹ́jọ́ kábàámọ̀ wa sọ̀rọ̀ they should stop flaunting around them kò sí ìdọ̀dọ̀ fà nínú ilé wọn o wọ́n fi ẹsẹ̀ ara wọn lọ rìn lọ ni ṣé àwọn bàbá rẹ̀ ṣe wà yẹn kì í ṣáńgẹ́lì kò lè rí fáńgẹ̀ kí òun náà wá sọ pé òun lò èyí máa flaunt ara yín ẹ mọ̀ lọ́wọ́ fi donation kẹlẹ́ mọ̀ fi gbóyún ẹ mọ̀ fi donation lọ gbogbo bí ọmọ ẹ̀yin ladies wa ẹ ṣọ́ra yín nítorí tọ́lọ́ nítorí bí wà wá fún ìdòwò yàwó máa fẹ́ rẹ̀ ok ẹ̀gbọ́n tó lọ sọ́dọ̀ èèyàn tí ì fẹ́ donation ẹ jẹ́ pé orí donation náà ti jọ tó ti náwó ibẹ̀ ti gbọ́ orí donation ló ti náwó tẹ́ ìrònú lówó ni àwọn kan ìrònú lágbàlá wọ́n máa expect too much kó wára mọ́tò kó wára kẹ́lẹ́kọ̀ fún àwọn gbogbo ẹ̀ àwọn àpárọ̀ fún ikú fẹ́ ṣe ní kọ̀ọ̀fọ̀ ṣẹ́yìn ó yẹ kó rí yín pé ìyẹn kẹ́mọ̀ pé rọ́ọ̀nì ẹ stop láti máa flaunt ara yín àláǹdì bó ṣe ṣàwọn boys wa yìí kó tó máa lóbìnrin tó máa dùn lónú máa ṣùn náà kò ní grace kankan lórí ju pé sẹ́ẹ̀mù náà ní gbogbo ọkùnrin ṣùgbọ́n ti tẹ̀ kò lè kọjú ààrẹ kò lámùjú kúrò tó bá ti rí obìnrin kò lè sọ ó gbójú kò pé ló lónú àgbà tó bá dùn face mask lórí ẹ̀ fi máa fi bomú ó máa fi gbé ló fi gbé lọ sóde tẹ́ pẹ́pẹ́ ìlú tí ẹ̀dógún bá sọ ṣáà tí ó kó àná tí ilẹ̀ ń dóni àbí ó kó àmì òróró ẹ ṣọ́ra yín gbogbo alábẹ̀ pọ́mọdé ni the just 32 years kò ṣe boys kò jájú kò lájú kò ṣe kò lọ school kálíbà lọ sí school ni àti sí ìjọba 32 years ó yẹ pé ìmọ̀ àti pé òfin máa ní ìtòjọ́kùnrin àwọn ẹ̀sẹ̀ pé òye ṣe máa rí àti kàwé àti gbogbo àti lajú gbogbo à ń ní gẹ́fẹ̀ ní àti fẹ́ dún wọn pa lóṣẹ̀ àti máa bá wọn àwọn àti máa ní gẹ́fẹ̀ lóríṣiríṣi lára di ọ̀pọ̀tọ́ olóńgbò ìyàwó ẹ̀ yusuf ti sọ ẹ́ olódùmarè ní ìmọ̀ yẹn àti ti bá ṣiṣẹ́ ìwádìí lórí ní ìmọ̀ ṣẹ́tíkẹ́tì so ẹ bá wọn ẹ jẹ́ ká fáwọn ladies wa náà sọ ìranu wọn náà pọ̀ rárá rárá pọ̀ tẹ lọ́ fi nítorí nǹkan kékeré wọ́n fi donation gboko ẹ fi donation gboyún gbóyún fi donation gbàbéjì tí ó bá fi iṣẹ́ sí gógó ní ilé tí mo ọlọ́ọ̀mọ́ dájọ́ abẹ́yẹ fẹ́ràn ọlọ́ọ̀mọ́ ó di kéètì lédi yẹn àbálẹ́ òde ìsí kòkòrò wà láfẹ́ bá rí ọmọ yẹn tó tètè bá gbé àwọn yẹn dání àwọn tíìsì ọkùnrin àwọn ọ̀sẹ̀ pọ́kùnrin kò bìrìkọ́ mi ìbò tó níbò mi ìbò yóò tún ní tíìsì ọkùnrin kò bìrìkọ́ ìtẹ́ mi mọ̀ tí mo rí tí mo mọ̀ tá a sì jọ ń sọ̀rọ̀ ó tu àgbàrá ó dúró ọmọ yẹn kan lẹ́nu ó dé ìkórìtà ìṣeré nínú abẹ́ ọmọ yẹn ju àgbàdo ọlọ́gbọ́n mọ̀ fi òsì lẹ́nu sọ díẹ̀ ní ìgò ní ìdí ẹni bàbá mi jì ní ẹni ìkejì mo fẹ́ kẹ́ àṣẹ tọmọ ìyàwó ọmọ yẹn ní society a máa àṣẹ tí wọn ò lè kó wọn pamọ́ ìyóò nínú ṣe bí mi ò lè kó wọn pamọ́ kó wọn lóyún wọn máa lóyún àwọn kó wọn pamọ́ kò possible jẹ́ káyé mọ̀ bó ti ní ìkejì wọ́n kọ́ kámọ́ wọn ó ṣe kíní ó kọ́ ọmọ mẹ́ta àwọn ọmọ ẹ̀ ó ṣe family kíní tó ń dúró ẹbí pẹ́lẹ́ ó wá kó àwọn mẹ́ta ṣé ọmọ mẹ́ta ni wọ́n ní ìyẹn ni mi ò fẹ́ wọ́n gbọ́dọ̀ àṣẹ tọ́ society bàbá mi jì ní ẹ́ mi ò tẹ̀lé sọ́kọ̀ ọkọ ní torí táyà àti kẹ́hìndé kan ló fọ́lọ̀ wọ̀ náà ìbejì wà nù láìnéjì yóò wà nù ràn yín ẹbí ìbejì nínú wọn yín so nínú family ẹbí ìbejì so lédi àwọn tó dẹ̀ tẹ̀lé ẹ̀yìn àwọn ìyàwó tó wọ̀ náà ní ó bí ìbejì ká ló bá gbọ́ pọ̀ ẹ̀ sínú ṣòkòtò ní irú oyún tí ìyá blessing ìyàwó ẹ̀ tí blessing nìyẹn ó lè ṣe pé bí ìbejì ọkùnrin méjì yẹn fẹ́ wá ṣùgbọ́n gbà tó ti dà sí tòbí ó ti dà síta kó tó wọlé ìbejì yẹn ó escape route ìta ló ti jáde wá ìyàwó ẹbí single ìtọ́wà nílé bídọ́bù ìtọ́wà ńlá bídọ́bù èmi nìyẹn ò girama so ẹ bá bẹ àwọn obìnrin wa kẹ́ẹ̀dẹ̀ bẹ Àgbàlá náà kó lọ sí ìbùsùn kó ní àmójúkúrò ó ní àmójúkúrò Fada Abraham ó ní àmójúkúrò. So Àgbàlá is not an angel or Jesus Christ of Nazareth so we shouldn't be expecting too much from him pé òde ṣe káàkiri báyìí bẹ́ẹ̀ ni boys náà ṣe ń dógò ní Àgbàlá náà ṣe ń dógò same lẹ́yìn méjèèjì so same
So Agbala is married to marry more than one wife. Ẹ bá mi bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀, o lè ní méjì, o lè ní mẹ́ta, kò sẹ́ni tó bẹ̀rù. Báwo boys wà níta tí wọ́n ti fẹ́ yàwó méjì sọ̀fẹ́ mẹ́ta, ìwọ náà lè fẹ́. Bóyá tó bá níyàwó méjì ó ṣe pé dídó ìmáa dínkù, àní tó bá dókan láàárọ̀, wà lọ sí omi wà tó dókan lọ́sàn, dókan lálẹ́, o lè níyàwó méjì, o lè ní mẹ́ta. Ayé òkè mú ìpá wọ́n máa sọ, wọ́n máa dákẹ́. Wọ́n máa sọ, wọ́n máa dákẹ́. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó bá níyàwó méjì ọ̀ mẹ́ta. Tó bá níyàwó méjì ọ̀ mẹ́ta, jẹ́ káyọ̀ mọ̀ pé níyàwó méjì mẹ́ta lóní. Ju kó wá máa délé. Ẹ má dùn àwọn ọmọ wa, ẹ má dùn wọn pa. Gbogbo àwọn boys tó yẹ kó máa mú yàwó sí báyìí. Àjẹkù ẹni gbogbo wọn máa ṣàkáàkiri. Ẹ ṣọ́ra yín o. Bàbá orílẹ̀-èdè Bàdá Abraham. Ẹ bá advice pé kó get lọ́yà. Onídìí lọ́yà. Torí tó o bá ní lọ́yà, a lot of problem wà máa rí. Àwọn èèyàn máa tọ́ ẹ sọ́nà. Ó dẹ̀ dàbí ní òkè gbọ́ràn etí ẹ ti fọ́, etí ẹ ti di. Kò sí advice lè fún. Tẹ bá ti ń bá wí, tẹ bá ti bí káwá máa bínú. O lè má sọ pé mi ò rún ẹ. Mo sọ pé mi kì í ṣe speaker, mi ò sọ fún ẹ. I am not your speaker. Mo rí nǹkan tó ń ṣe, jọ́ ti bá rí nǹkan tó ń ṣe tó bá wù mí, mo ní máa sọ, máa dúró tí ẹ ti bá gbé tó ṣe dáa. Mo jọ́ tó bá kù díẹ̀ ká mo ṣe fẹ́ràn ẹ̀ tó. Ẹnìkan tí ẹ̀kọ́ ti wà ní social media mo ti máa ń sọ. Mo ní tó bá ṣe nǹkan tí ò dáa, mo ní mọ̀gẹ́rẹ́ bàbá mo ní màá jáde máa sọ pé tó ṣe yìí ò dáa, mi ò lè parọ́. Mo sọ fún yín tó bá máa súnmọ́ mi, má ṣe nǹkan tí ò dáa tó bá jáde síta máa sọ tẹnu mi o. I will say my truth o. Mo sọ fún yín o. Mo máa gbọ́dọ̀ lẹ́nu mo ti kọ́ lẹ́nu kó ṣe fún mi. Bọ́ mi, àgbà náà ò bọ́ mi, àbí tí ìgbà tó fún. Kò sí. Ní kọ́ńtù wa yìí, nìkan lára mọ́ mi wa. Tó fi fún ní sewing machine 14, ṣe é rántí? Sewing machine tó pín fáwọn èèyàn 14. Àwọn ìyá wa ní nǹkan tó báyìí wọ́n ti kó wọ́n máa ń pè mí náà nípa ìyá lájẹ́ machine wa wọ́n fẹ́ wọ́n àgbà nílẹ̀ ló fàgbà náà 14 sewing machine. Yàtọ̀ sí yẹn àìmọye owó ọjọ́ tó ní pé wọ́n á ní kó wá sí Òṣogbo àbí mo lé ní kó wá tó lọ sí zone 2 tó pè ní tó sọ pé wà ní zone 2 kìnnìkan kíákíá sáré fún 300,000. Àbí mi ò fẹ́ lówó ṣé wọ́n lọ tó fún mi lówó rí ṣé mo gbọ́ lọ́wọ́ ẹ̀ rí. Ìfẹ́ tí mo ní sí ẹ̀pọ̀ ọmọ kékeré ni pé kó má jábọ́ mo dúró tì ẹ́ but o dúró tira ẹ mo bẹ wí ní kọ̀kọ̀ títí wàá máa bínú o ní bá mi sọ̀rọ̀ mọ́ inú máa bí ẹ bí mo bẹ sọ mo lè sọ pé wàá yù kí n má lè bẹ sọ wàá yù ká má lè advice yẹ àrùn bá rí ẹ lọ́mọdé nípa lè jẹ́ mẹ́tò ẹ̀ tábà ní dádì àpọ́nlé là ń ṣe fún ẹ pẹ́pẹ́ ká gbé ẹ lárugẹ kó mọ́ ìjábọ̀ ni dádì ẹ̀ àwọn oúnjẹ wa àwọn là ń pọ́n ní là ń fún ilé oúnjẹ ṣùgbọ́n tó bá tiẹ̀ wá ṣe tọ́nà wá fún ẹ nípò tọ́nà wá fi àwọn èèyàn tó wá advice pé báyìí ní ṣe má ṣe báyìí tó bá wá ṣe tó bá wá gbọ́ ayé ò ní rí bó ṣe rí kò ní ibi tó dé lónìí ibẹ̀ kọ́ ló kò ní táfọ̀ bẹ́ẹ̀ lónìí bàtí mo yẹn wá ṣe ṣòfin gbàgbàgbàgbàgbà. ẹ̀rọ ẹni tí wọ́n bá bẹ̀bẹ̀ ẹjọ́ tí wọ́n ti lọ tí mọ̀mẹ́ sábọ̀dù ti jáde tó sọ pé kíní kan o Àgbàlá Gabriel wọ́n ti wá bá mi bẹ̀ o ẹ fílẹ̀ o ilé ọjọ́ yóò ṣú o ó ti gbé voice note jáde ó ti tọrọ owó kiri. Ìjọkùnrin ìwà lọ́rọ̀ ọ̀gbọ́n báyìí. Ẹ jẹ́ kí wàá mi ìpínlẹ̀ wà lọ́wọ́. Ẹ̀jẹ̀ kátẹ́kùn fẹ́ sílẹ̀ àti ìpàdé ọ̀rọ̀ kejì lẹ̀. We are so sorry. We are so sorry. Fún gbogbo insult tí ẹ torí wa gbà. Ẹ máa gbọ́. Ẹ má bínú. Ẹ jẹ́ kí n lọ tó. Fún gbogbo. Ẹ jẹ́ kí n lọ. Ẹ máa gbọ́. Kọ́tẹ́ go to. Ọ̀sẹ̀ méjì nítorí ministry Àgbàlá Gabriel. Ẹ má bínú. Ó dùn wá láti ọkàn pé nítorí ministry ẹ fẹ́ràn. Ó dùn wá pé ọ̀pọ̀lọpọ̀ insult lẹ ti gbà láti ẹnu àwọn tí ò jẹ́ lábẹ́ ohun gbogbo. Ẹ má bínú. Ẹ má bínú. Irú nǹkan báyìí kò lè ṣàlàyé má wáyé. Kò bọ́ sí kò má wáyé. Kò ṣeé ṣe kó má wáyé. Kò ṣeé ṣe. Ó ní Bíbélì sọ pé àwọn tó bá forí ti dópin nìkan làwọn gbàlà. Kò ṣeé ṣe kó má wáyé. Wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ sáwọn bàbá wa. Wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ sí Jésù. Ẹ má wá gbàgbé Luke 6:26. Luke 6:26 ìbéèrè wípé ìgbé ni fún yín nígbà tí gbogbo ayé bá sọ̀rọ̀ yín ní rere. Ìgbé ni fún yín nígbà tí gbogbo ayé pátá tó bá sọ̀rọ̀ yín ní rere tó ń sọ̀rọ̀ yín dáadáa. That means pé tí tó ẹgbẹ́ tó dáa ní gbogbo ayé sọ nípa ìyẹn kò máa bá àdìyẹ yẹn lọ. Tó bá jẹ́ pé tó dáa tó sweet láyé sọ nípa ìyẹn ẹgbẹ́ nǹkan tó kàn fáyìn nìkan ni wọ́n sọ bá àti ráhùn yẹn jáde láti sọ nǹkan burúkú nípa ìyẹn ẹjẹ́ pé ìgbé fún Luke 6:26. Woe unto you if every man speak well of you. Tó bá jẹ́ pé nǹkan dáadáa lọ́sàn án sí. Ẹ má send message ọ̀ká lè gbọ́ ẹjọ́. Tí o bá sẹ́ni bọ̀ tó jáde tó sọ pé he's a fake man. Tí o bá sẹ́ni bọ̀ tó sọ pé he's a thief. Tí o bá sẹ́ni bọ̀ tó sọ pé yes Àgbàlá ló sọ̀rọ̀ yìí. That means pé asán ni tá ń ṣe. Asán ni tá ń ṣe. Ìgbà táyé tó kí Jésù ìgbà tí wọ́n tó pè ní olè tó kàn mọ́gi ni wọ́n tó mọ bó ṣe ń lọ. Ìgbà tó
pè lólè tán tó pè lánàá tán tó sọ pé kí ni wà lẹ́yìn ti pọ̀ jù ìgbà náà tó kàn mọ́gi ìgbà náà tó mọ̀ pé no this is the saviour. má jẹ́ kó dú ẹ o Ọlọ́run sọ pé bó ṣe bímọ méjì nìyẹn ò lè tọ́ wọn náà ọkọ̀ ẹ fi balẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe ní ayé kò fi àti gbogbo àwọn ẹ̀ǹsì ẹ̀ tọ́nà bá dẹ̀ kó máa fẹ́ lọ́jọ́ iwájú pọ̀ kó tiẹ̀ kọ́ sáfókó bó ṣe wà kọ́kọ́ fi ọmọ rẹ̀ balẹ̀ ó ní àwọn mi ló kọ́kọ́ ló ti ṣe pé virgin gan ló fi bímọ ó já ọ̀rẹ́ ẹ̀ tí mo lọ sọ náà lọ́jọ́ yẹn mo ti gbọ́ mo ní kò kílẹ̀ tó wá gba ilé ẹ̀yin èèyàn mi mo ní mi ò ní parọ́ fún mi mẹ́wàá ọ̀rọ̀ pọ̀ lówe kọ́ bọ̀ Àgbàlá Gabriel lọ ra agbo infection lọ́dọ̀ sísí alágbo gbogbo àwọn gẹ́fẹ́ kó fún ìyàwó ẹ̀ náà mọ̀ gbọ́dọ̀ mọ oògùn infection ẹ lọ mọ oògùn infection torí pé mi ò lè escape ẹ̀ òǹdóbodóbò padà Abraham ẹ lọ sọ́dọ̀ sísí alágbo ẹ lọ ra oògùn ẹ lọ ra agbo infection lọ́dọ̀ sísí alágbo kó o mú kó fún ìyàwó ẹ̀ náà ọ̀rọ̀ eré kọ́ wọn dàbí àwàdà òótọ́ ni mo bẹ̀ sọ. ibi tí wọ́n bọ̀rọ̀ mi lọ táwọn àpàrọ̀ ibi tí wọ́n ń dánwò pé lọ mú ṣòkòtò rẹ mú bọ̀ látìgbà náà ní téèyàn bá ṣe jẹ́ ká sọ ó ti fọmọ ìlú oúnjẹ ní ọ̀sẹ̀ tọmọ yẹn dẹ̀ rí ta ó ṣe é ṣe pé kó lè tà sí gbà mí ò bọ̀ at least ó ṣàmà ń ro oúnjẹ tí ọmọ yẹn dẹ̀ rí tí ò bá ní sùúrù ó má lè pé owó kankan ò ní jáde mọ́ àlè lè pariwo ẹ̀kọ́ ọ̀rọ̀ social media tó bá ti gbójú ẹ̀ jáde tán ní kí wọ́n máa rojọ́ èmi ìgbé yẹn kan máa rojọ́ o bá ti bẹ̀rẹ̀ sí rojọ́ ẹ̀kan máa rí náà ní tó wáyá wọ́n lè yọwọ́ lọ́rọ̀ wọn yẹn ta yóò máa bọ̀ lọ ọgbọ̀n báyìí làgbàlagbà sọ pé àfihàn papọ̀ ẹ̀kọ́ àgbàlá ṣe máa ń sọ ìṣọ́ra ní sùúrù pé ọmọ yẹn kí tiẹ̀ má gbé ní ìfẹ́ rojọ́ kìdìdì kí wọ́n tó social media pé báwọn èèyàn bá rìn àjò ọmọ yẹn jẹ́ torí bàbá Àgbàlá ló ní ọmọ yẹn kò ní dìde ẹ̀ èmi rí kan gbé fóònù ó gbé kiri fáànù tó máa ń ṣe tó máa ń fẹ́ tó ń fa tí ó gbé dání báyìí ó ṣe báyìí ó wà sùn nìyẹn àwọn gáàsọ̀ mi ó wà sí báyìí ìkan wá ṣe báyìí sí kejì ẹ̀ lórí mo ní bọ́lú eléyìí ṣe dìde láti fún kejì. mo wá ní bọ̀dẹ̀ ṣe wá ṣọ̀rọ̀ ìgbà bọ́lọ̀ ṣe wáyé ní nǹkan tó ṣẹlẹ̀ pé oníbàtà mo ní òsán mi fún orílẹ̀ tí òun lọ gba owó padà ni mo ní ìwọ ọmọ ikọ̀ ìṣọmọ gidi kó o tọ́jú àwọn ibi tó wà kàn lọ sí kó o dàgbà ṣe máa gbé bẹ̀ tí wọ́n máa jẹ tí wọ́n máa gbádùn tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ táwọn ọmọ àwọn máa gbé gbogbo ẹ̀ yẹn mo ní kó dáa wọ́n lòun gba olóòrùn orílẹ̀ lóòótọ́ kò tí lọ sanwó mo ní bàbá tó sanwó owó ó dẹ̀ sọ tó sọ mi láti ní pé Àgbàlá fẹ́ wá wọlé ó ní bẹ́ẹ̀ ni nígbà tó sọ fún wọn sọ́kàn fẹ́ wá wọlé ni ó dẹ̀ nígbà tó ń bọ̀ tó máa ń bọ̀ wípé kóun máa kó máa lẹ́yìn bọ̀dìdà ní kóun wá o èyí kan fọ́lẹ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ní alfa ṣé látọ̀dọ̀ ẹ̀ náà òdòdó ni ọ̀dọ̀ ẹ̀ àìní gan try na bẹ́ẹ̀ tí mo ti dúró ẹ̀ last orí agbé wa ó ní mọ́mí sọ pẹ̀lẹ́ sọ mi pé mi gbọ́dọ̀ gbà ọ̀dọ́ mi ó ní tí màá sọ fún ẹ tẹ́lẹ̀ kan pa àbákùndó ẹ̀ ó ní ẹ nígbà tí òun wá lọ síbẹ̀ òun wá wọlé agbẹ́táyé dání Àgbàlá tó fẹ́ mú ọmọ yẹn kó tó fọwọ́ mú sí ìtọ́lẹ́yìn àgbèlè tó fẹ́ lò bóyá kó fọwọ́ mú ògiri Àgbàlá tó fẹ́ dún ọmọ yẹn nínú lẹ́tí òsì kẹ́ẹ̀dì tí ó ti ṣe ṣáàfi ṣe ní. mo ní ṣé o ṣàgbà kojú ẹ àwọn onímọ̀ nígbà fẹ́ sọ pé mi ò gbọ́dọ̀ jẹ ọmọ dáadáa ni àdá fún tó gbọ́dọ̀ lówó Àgbàlá sí plan pé ṣé o lè lọ ṣe family planning ní náà family planning yóò tún wá mọ̀ dúró yóò mọ̀ dúró ó ní mi ò gbá o ojú wa ṣe domi lẹ́ẹ̀lẹ́ lórí táìsì nílẹ̀ tútù àbí ó wà fọwọ́ ṣé wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹ́ pé ṣé wọ́n yẹn máa fi ọwọ́ mú ògiri títí rúùmù ni tàbí ọmọ yẹn máa lọ síbi zinc kitchen náà bí kíni kitchen yẹn ṣé kí lẹ máa pè ṣé tábìlì àbí ẹmu kíni tí mi máa fọwọ́ mú kíni sí láwọn agbẹ̀dẹ̀ sẹ́yìn àmú bẹ̀rẹ̀ sí pé wá ìyọ̀dí bọ́ńbọ́ lọ́mọ ìgbọ́dọ̀ ṣe tàbí ọmọ yẹn máa bọ́ sínú bedroom wọ́n máa ṣí ṣáwà wọ́n máa fọwọ́ mú irin ṣáwà dání lórí bẹ̀rẹ̀ sí ìmọ̀ ẹ̀ ṣe níbo lẹ ti fẹ́ ṣe nínú níbo lẹ tó fẹ́ gbẹ̀mí ìjáde padà Abraham níbo lẹ tó tún fẹ́ gbẹ̀mí ìjáde kò yé mi ọmọ yẹn kọ́kọ́ yẹn dẹ̀ ó lè ní ṣe kíbèjì tí pọ̀ lára ọmọ yẹn fọmọ ọlọ́mọ má tètè lọ lóyún mi oníṣẹ́ kò dúró bó ṣe rí gbogbo ọmọ dání báyìí gbogbo plan work kíkẹ́ máa gbogbo máa gbé kíní kan báwọn ní kíní kan nìkan tó rí kó ti gbé ọmọ dání báyìí inú bá bí dáadé ìdẹ́lọ́dì bí dáadé ìdẹ́lọ́dì tí wọ́n ṣe àkọ́kọ́ sínú ilé nìyẹn torí dáadé ìdẹ́lọ́dì wọn ò ní dọ́kì ṣe ẹ má gbàgbé ọmọ kékeré lọ́mọ yìí oníyàwó ni bàbá ọmọ alálùbáríkà very pretty girl ó ṣáà sọ wọn yẹn fine tọ́lá ó ṣáà sọ wọn yẹn yóò tún dú ọmọ yẹn ìbáyìí tún lóyún mi báyìí torí bó ṣe ṣe kó jẹ́ pé bóyá ọmọ yẹn bóyá ara ẹlẹ́dẹ̀ tó fi lè fi kíní virginity tó fi lè fi òye tó fi lè fi bí àkọ́bí tó fi já ọ̀rẹ́ tó fi bá kọ̀ bí ó ṣe ṣe kó jẹ́ pé ara ẹlẹ́dẹ̀ bóyá tó tàn báyìí bóyá bá ti wà nínú báyìí mo bá tó kó máa rántí nǹkan tí mo sọ nípa ní àyàrá inú bá bí dáadé ò ra ṣíà ẹ̀wọ̀n ọ̀rá bẹ́ẹ̀dì bí wọ́n ti ra bẹ́ẹ̀dì wọ́n ti sílẹ̀ káwọn yẹn máa fi sùn ọ̀rá bẹ́ẹ̀dì sílẹ̀ ọ̀rá kankan sínú ilé kò sí kankan sínú àsìmọ́ ilé bí wọ́n ṣe bímọ bó ṣe lọ nìyẹn wọ́n bínú lọ láti gbà náà owó oúnjẹ nìkan náà fọlọ́ ṣe sọ wọn ìgbà tó ní lánàá ló tilẹ̀kùn mọ́nú ilé tí wọ́n ọmọ ìsìlẹ̀ kankan kó lọ ló bá rí pé ló bá lóun wá sọ pé wọ́n àwọn ti gbèdè kó wá sábà lóde ìjọ kìí ṣe
ọmọ bá sọ pé ọba ya ọba sọ pé má sọ kókó wá sí wàhálà sí wọ́n tún fẹ́ ọba ní pé kọ́ máa kó owó lé ọba ní kó lọ bá agent ṣáàṣì bá ṣùgbọ́n náwó báwo ṣe rí lé gbà ní ọ̀tọ̀ ni mo sọ fún wa láì lọ́wọ́ àrùn fún mi. accurate gossip èmi sọ pé kì í ṣojú lásán wọ́n bẹ̀ pé àṣàṣì wà bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ kan lè lẹ́yìn àwọn tó ṣe pẹ̀lú àwọn afáàyàn I'm telling you nínú àkóso ọ̀tọ̀ fún yín ṣùgbọ́n náà ní lọ́wọ́ ìtẹ́yọ̀ bá dẹ̀ mọ́ jẹ náà lè ṣùgbọ́n ranjú kankan mọ́ kẹ́ ká sọ síta káwọn tí ó bá ràn lọ́wọ́ kọ́ lọ ràn lọ́wọ́ èyí tẹ́ fẹ́ ràn lọ́wọ́ kẹ́ mọ bí tẹ́ ti máa mú àdúrà yín kẹ́ mọ bí tẹ́ ti máa ràn lọ́wọ́ ẹ à lè bo irọ́ mọ́ra èmi ò tẹ́mi náà tó bá jẹ́ ọmọ mi ò ní bo irọ́ mọ́ra ẹ jẹ́ ká sọ tòótọ́ èyí tẹ́ bá máa ràn lọ́wọ́ ẹ máa mọ̀ gbọ́ngàn bí tẹ́ ti fẹ́ ràn lọ́wọ́. màmá Esabod tí wọ́n bá bẹ̀bẹ̀ tán jáde màmá kẹ́ ẹ lè mọ̀ gbọ́ngàn bí tẹ́ ti máa sọ wípé ẹ gbọ́dọ̀ gbọ́ nǹkan báyìí mọ́ tó fẹ́ ilẹ̀ ń bá bẹ̀bẹ̀. dókàtà Adéyínká Ayèyé náà òun náà bá bẹ̀bẹ̀ ẹ mọ bí tí ẹ ti máa sọ wípé ẹ ń bá bẹ̀bẹ̀ lóòótọ́ o ẹ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n dáríjì ṣùgbọ́n òun gangan fúnra rẹ̀ ẹ fi ọ̀rọ̀ nílẹ̀ bí àgbọ̀dọ̀ orúkọ báyìí mọ́ lórí afẹ́fẹ́ torí sọ̀rọ̀ mi before Bàdá Abraham wọ́n fi kíní nǹkan kiri ni o kí ọlọ́mọ kó mú ọmọ ẹ̀ so. ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa wọn ò lè sọ̀rọ̀ síta bóyá ó dùn mẹ́lò mi wọn ò lè sọ̀rọ̀ àìmọye àwọn tó pè kankan fúnra wọn tó pé àwọn fúnra wọn máa pè pé ẹjá pàdé owó olóníṣàn wa òbò làgbàlá tó fi ń gbó ìgbà mo tiẹ̀ tó gbọ́ pé òkè àwọn kan ló tún àwọn ní kinní kan tí àmọ́ ó padà tún dóbò láwìn mo tún gbọ́ lórí ìkànnì kó tún dóbò láwìn tílédè kan sọ pé ó dò sanwó ní àjà àti kò lówó kò sanwó lọ́wọ́ dájú Fàdá Abraham lọ́jọ́ tó tún dóbò láwìn àmọ́ owó olóníṣàn wa ẹ fi dóbò fáyìn kò tiẹ̀ sí kò sí Bukio Media mo ti dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan Bukio TV ẹ mọ̀ fowó donation ẹ mọ̀ fi dóbò àtúbínú ẹ ti wá ń dóbò láwìn tó kò yẹ kẹ́ ẹ sanwó bò àìmọye òbò lẹ́tì bàjẹ́ gbogbo àwọn yọ̀ǹgà tí ẹ kọ́ nílé màrí tó bá yá kọ́kọ́ fẹ́ yàwó alálùbáríkà gbogbo pátápátá ẹ ti tẹ́sítì wọn wà mélòó náà ló fẹ́ ṣe ìmí wà ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì wọn ò rí ẹ mọ́ ẹni náà ti kọ́ pé ẹ dẹ̀ máa mọ kíní kan o tí wọ́n máa ṣe kíní kan o ó máa ń gbé fóònù sí disappearance lẹ́mọ̀ sọ ṣé disappearance lẹ́mọ̀ ń gbé tí dèvà kálí good afternoon disappearance message eléyìí mo sáyé ṣe lọ́dọ̀ tèmi ni gbogbo conversation wa tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ tẹ́ bá ti lè ṣe kọ́ ọ̀fun aṣáájú lọ gbé sí yóò wá parọ́ pé mo rí àdé kan mo ń gbé fúnra ẹ̀ mo ń gbé ìgbà tí tètè yẹn wá sọ pé nígbà tí táwọn ń pè lórí kíní kan pé kó fọ̀rọ̀ kó sọ kó fi evidence hàn gbogbo mẹ́sẹ̀gì wọn tó wà ní àwọn gbèsè disappearance message mo kọ̀rẹ́ yìí ni evangelist Tọ́pẹ́ ó sórí mi ilẹ̀ kì í ṣe pè fún yìí o ẹ jẹ́ kí n block account mi ò rán ẹ̀ náà tí olùbí mo rán ẹ ni èmi ẹ̀ parọ́ mo ti block ẹ̀ jàre owó mi mọ́ mi ò fẹ́ parọ́ fún yàn nǹkan téèyàn bá ṣe ẹ jẹ́ ká sọ mi ò ní parọ́ ní ìgbà tí mo ti fẹ́ ṣe tí mo ti jáde síta pé mo fẹ́ ṣe disclaimer tí gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí mo pè tí mo sọ fún mo pé àwọn èèyàn mo sọ fún wọn báyìí gbogbo sórí tí mo sọ lónìí lórí apọ́sù lè sọ pé òun gbọ́ rí mo ṣàlàyé àwọn kọ̀ọ̀kan lórí apọ́sù pé ọ̀rọ̀ yìí lágbára mo jẹ́ kẹ́ mọ̀ wípé disappearing message ṣe yóò bá sọ pé èéfín ni wà àṣepamọ́ ló wà kò sáṣegbé gbogbo nǹkan bá ṣe I tried my best láti ṣe pé ká tọ́ sọ́nà kókó má ṣubú kó má jà I tried my best láti bá a sòtọ́ gbogbo àwọn tó súnmọ́ mímọ̀ pé mi ò kí ń parọ́ mi ò kí bó bá ṣe ni mo ṣe máa sọ tó bá ṣe lọ́kàn mi mo ṣe máa sọ mo dẹ̀ máa sọ fún mi pé ìlú gángan nílé ayé iṣẹ́ tó bá yẹ lè ṣe mistake o ṣùgbọ́n tó bá ṣe ní lójú mi tó ṣe ní lọ́kàn mi lè ṣe máa sọ tèmi ìlú gángan ni ní tó bá kọjú sẹ́nìkan ó máa kẹ́yìn sí lónìí. kò disciplinary rárá mi ò sá fún ọ̀rọ̀ àgbàlá o rí apọ́sẹ̀ yọ̀ǹda mi lóhun ní yẹ́sùn mi ò sá fún ọ̀rọ̀ àgbàlá kò lè sọ̀rọ̀ jáde ẹ̀rí wọ́n ṣe òun ló bá ṣe kíní kan gbogbo wọn káwọn èèyàn pamọ́ mi lọ́tún lọ́sì mi ò bínú nítorí pé ẹ̀ ò mọ tó ń lọ èmi náà ń dúró ni pé kíká máa ṣẹlẹ̀ èmi náà ń dúró di pé kémi náà ní opportunity kí n ti sọ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run máa ń sọ pé gbàmí máa wà àyà wà kò ní sọ̀rọ̀ gbogbo gbàtàrà mi ò yá ọ̀rọ̀ wà kò sáyè ṣùgbọ́n lọ́jọ́ tòní Ọlọ́run pé kí ọ̀rọ̀ wà káyè wà ó ní mo yẹ sọ pé dára mi ò yá mo ní ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀sùn láti gbọ́ tipẹ́tipẹ́ ọmọ yẹn kan Adéyínká foundation God bless you
wọ́n ti fẹ́ foundation wọ́n ti fẹ́ fi hàn lọ́wọ́ wọn yóò fẹ́ expose ẹ̀ ṣùgbọ́n wọn gágá ní Bólú èmi ló dẹ̀ ṣetán láti expose Bólú fún un ṣùgbọ́n ẹ̀mọ̀ pa níyàwó tó jẹ́ Bólú tẹ́ bá tí Débòrà bá ó dẹ̀ pẹ́ẹ́nì kan lóyún wọ́n ní Débòrà mi tẹ́lẹ̀ bóyá ó ti ṣe oyún tiẹ̀ nínú ní wọn gbogbo bóyá wọ́n ti bímọ ọ̀rọ̀ burúkú wà lẹ́nu tó máa ti sọ pé má ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí lóra yín ṣe ẹ̀fọ́ wọlé kan náà ni ṣe é ṣe báyìí iwájú ló gbà wọlé èèyàn gbà wọlé wọ́n máa bára sá wọ́n bú ọkùnrin náà gbogbo lẹ̀ gbogbo ọmọ lẹ́fún pásítọ̀ ṣàkóso àná tí ló lọ gbàdé bẹ́ẹ̀ ni àbúrò tó lè ṣe má padà wọn torí àwọn ọmọ wa náà ẹ bá báwọn ọmọ wa wí ẹ jẹ́ ká mọ̀ àníyàwó Bólú ìyàtọ̀ ọkùnrin méjìlá ni ọmọdé wọ́n dẹ̀ ti ṣe pásítọ̀ wọ́n dẹ̀ ju àgbàlá ìjọ tẹ bá rí ẹnìkan tó gbé ọmọ dání tó bí méjìlá yẹn mọ̀ wọ́ àwọn tó bá ti bí méjìlá àdúgbò yẹn mọ̀ wojú wọn táwọn bá ti ju àgbàlá ọmọ wa ni o ó jọ kọ́ ó jọ níbi wípé mi ò bí ẹjọ́ mo ti délé ayé àìdẹ́ ti káàkiri sí mi o ó ju àgbàlá kì í ṣe ọkùnrin kan tó bá kùnrin kòbìnrin kò bí àkàn tó wà bẹ́ẹ̀ yẹn o àwọn Yorùbá bá mi o ṣùgbọ́n ìta wa mọ̀ ọkùnrin méjì àwa la. It's alright, ìyá mi ẹ̀ mà ní sí ọ̀rọ̀ sọ ẹ pohùn látàárọ̀ ojú ò mà ní tì ẹ ní bọ́ sọ́wọ́ nínú tèmi dùn because tí n bá rẹ́ni tó bá ń sọ tòótọ́ ìdí nìyẹn tí mo fi láìka Aláàjì òótọ́ tó máa ń sọ nù tí n bá ti rẹ́ni tó máa ń sọ tòótọ́ báyìí ó ti di fáǹsì àti èmi ti di fáǹsì ẹ̀ nìyẹn èmi máa ń support ẹni tó bá ń sọ tòótọ́ mo ti Gabriel fi tàn wá ń gbà yẹn nìyẹn torí mi máa ń wo ẹni tó bá ń sin ìlú dáadáa ìjà fún wọn ní full support kí ká lè bá a máa tẹ̀síwájú ká lè bá a máa gòkè sí inú tàwa máa ń dùn tíyẹn bá ń gòkè ní inú wa ò kì í ever bàjẹ́ tíyẹn bá ń gòkè ní ṣùgbọ́n kí ni achievement ẹ nígbà tó bá ń gòkè nínú bàjẹ́ kí ni achievement ẹ nígbà tó bá ń gòkè nínú ìwà ìkà mo ṣàdúrà fún yín ní previous video mi náà pé gbogbo tó bá nílò àtúnṣe nínú mi ara àti ẹ̀jẹ̀ ara yín Ọlọ́run bá wa tún ṣe kudos to you ìní respect yín gan-an pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀tẹ̀ jáde tẹ̀ sọ yìí wọ́n ṣe torí àti fa èèyàn kankan bọ́ọ̀lẹ̀ àbá ti ṣe kínní kan ṣùgbọ́n kò sérè nínú ká máa ga nínú ìwà àbàjẹ́ kò sérè nínú ká máa ga nínú ìwà ẹ̀gbin nínú ìwà jìbìtì nínú ìwà olè kárí ọmọ ọlọ́mọ ká máa pa àwọn ẹlẹ́kùn káwo máa fi jayé ká wá ní fáǹsì káàkiri ká máa bólè náwọn èèyàn nígbà tó pọ̀lọpọ̀ ọmọ òtí ẹ̀ mọ̀ pé wà guilty of the case ó ní agbára ẹ̀yin tèmi ẹja bẹ̀rẹ̀ láti bíbá ìyá Alájẹ sọ̀rọ̀ ilẹ̀kùn ó dẹ̀ jẹ́ kó yé mi pé ìyá yẹn wà nídìí òtítọ́ wọ́n ṣò wá ní screenshot àwọn ọ̀rọ̀ tán sọ last pẹ̀lú Àgbàlá Gabriel nígbà tán bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ pé tó ń ṣe yìí ò dáa o tó ń ṣe yìí ò dáa jáwọ́ kúrò mú ẹ kó o change o kó o padà sọ́dọ̀ Ọlọ́run rẹ kó o lọ bí Ọlọ́run o nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ń wá bá wọn pé lágbájá mà ti dómi lóyún tàmẹ̀dó mà ti dómi lóyún mo ní láti lọ ṣe torí pé kíni kò gbé kọ́ọ̀lù mi mọ́ àwọn eléyìí sọ pé lágbájá mà dómi àtẹ̀bádẹ́ notice ẹ máa rí pé àwọn eléyìí tí Àgbàlá Gabriel ṣe tó dáa ìyá yẹn sọ̀rọ̀ wọ́n sọ níbẹ̀ àwọn eléyìí tán ṣe tí ò dáa ìyá yẹn sọ níbẹ̀ dọ́rọ̀ lẹ̀ nígbà tán sọ pé ókè ilẹ̀ tán ń ra ilẹ̀ gọ́fìmẹ̀ntì ni ẹ̀yin náà wò wọ́n ní pé sí ọ̀fù àbí sọ̀fẹ́ tẹ kọ́kọ́ sí ìwọ́n sí sọ̀fẹ́ tó jẹ́ ní o because tó bá jẹ́ sọ̀fẹ́ tó jẹ́ ní o ní tẹ́ lọ sọ́dọ̀ gọ́fìmẹ̀ntì wọ́n bá sáìtì bẹ́ẹ̀ wọ́n ti máa jẹ́ kó yé yín pé ilẹ̀ yìí o ilẹ̀ ìjọba ni o under akele kan ló wà o under tàmẹ̀dò ló wà o wọ́n ti jẹ́ kó yé yín and ẹ̀yin tẹ́ pera yín níranṣẹ́ Ọlọ́run tẹ́ fẹ́ máa taarú lẹ̀ báyẹn at least ẹ gbọ́dọ̀ ti reach some certain levels ẹ ti understand legally so that gbogbo àwọn tó bá ralẹ̀ lọ́wọ́ yín ọkàn wọn ò lè balẹ̀ gbogbo àwọn tó ralẹ̀ lọ́dọ̀ yín wọ́n lè rà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ ti understand bọ ẹ ṣe gbogbo yẹn ẹ wá sọ pé kinní kan báwo làwọn èèyàn ṣe ní drag yín kò sérè nínú kẹ wálẹ̀ kò sérè ń bẹ ẹ̀yin náà di especially mi àwọn tó bá mọ̀ mí dáadáa ló máa mọ̀ pé no n tí King Ọlá fi lè jáde fún Àgbàlá Gabriel to this level no n tá Àgbàlá Gabriel sì ò dáa because àwọn ò sí nínú ìwà àbàjẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé àwa mọ̀ jí gíga so a lè ever gbàdúrà kẹ́ni tó ga ó wálẹ̀ láéláé ṣùgbọ́n tá a bá wá rí pé inú ìwà ìbàjẹ́ inú ìwà ìgbé ló ti ń ga ó máa dùn mí gan because ọ̀pọ̀lọpọ̀ ni wàá chance wọn wà take advantages wọn nítorí pé kíni o ti mọ̀ pé wọ́n wà vulnerables wọn ní agbára fúnra lára wọn láti ṣe ohunkóhun wọn lágbára fúnra lára wọn láti ṣe ohunkóhun and to do you can do and undo ẹ̀yin náà wúru ẹni tó sọ pé ó fẹ́ talẹ̀ ní 18 million ẹ tà ní 22 million at the end of the day orílẹ̀ kò rẹ́ anything sí irú wa tó dáa nìyẹn kò sí ní táwa fẹ́ gbà lérè nínú kẹ́ ṣubú kò sí ní táwa fẹ́ gbà lérè nínú kẹ́ wálẹ̀ Ìyá Alájẹ orí yóò ní burú in fact you really earn my respect because nobody can ever think that you can come out to say the truth because èmi gẹ́gẹ́ tí kọ́kọ́ jáde mo ní pé mo expect Ìyá Alájẹ fẹ́ gbọ́n tán fẹ́ sọ lórí incident yìí bàbá náà òdodo right mo ní mo expect àwọn náà mo fẹ́ gbọ́n tán fẹ́ sọ lórí incident yìí nígbà mo tún wá rí bọ̀dà Kẹ́hìndé mi no jẹ́ ká wá bẹ̀rẹ̀ látòrí kejì sẹ́rí kéèsì kejì ò rújú sincerely speaking because Àgbàlá Gabriel náà ti jáde wọ́n admit àwọn kankan so and àwa expect pé kan sọ tòótọ́ ẹ ti understand but bá ṣe sọ ẹni tí ò bá draft bí àwọn bí lady kan wà Florence àbí tó máa ń sáré kiri orí YouTube comment section ni ẹni tí ò bá draft bí yẹn ó máa mọ̀ pé ẹni tó wà lórí ààrẹ tó ní di 30 million naira tó rí 4 million naira
tẹ sọ pé kó kọ́kọ́ dá iná 850,000 tẹ ní pé òun ló sọ pé òun fẹ́ dáná 800 ẹni tó wà nínú pins tó bá làákà yìí tó bọ́ pọlọ mu. mo wá láìkí tẹ wá sọ́nbẹ̀ yẹn ẹni pé kó wá jẹ́ pé ẹnì yẹn tiẹ̀ tí wá parí surgery rẹ̀ tó wá successful tán wá fi owó yòókù tán wá fi dáná tán tiẹ̀ tó máa sọ gan-an sọ pé àánú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ẹ̀yin náà ẹ wo sense ẹ wo ọpọlọ ẹ wo ọgbọ́n ẹ wo bí àyẹn ṣe sọ̀rọ̀ ńbẹ̀ yẹn àwọn tó máa ń lọ́pọlọ ló máa ń bá Àgbàlá Gabriel tẹ́lẹ̀ o àwa tá a lọ́pọlọ la ń bá Àgbàlá Gabriel òun sáwọn tó jẹ́ pé ẹni tí ò bá dẹ́ṣẹ̀ rí ẹnikẹ́ni ṣerú situation yìí náà máa ń sọ ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé yìí lè wá tó bá jẹ́ pé yìí ni next victim nítorí bẹ́ẹ̀ sì ń jáde fún Àgbàlá Gabriel tẹ́ ń wá sọ́ndà comment section tẹ́ ń bú àwọn tó ń jáde lórí ọ̀rọ̀ yẹn mo mọ̀ pé ẹ ti ní trust nínú pásítọ̀ yín tó bẹ́ẹ̀ ẹ̀yin kò kàn kó sí pápẹ́ ni ẹ kàn kó sí takú wà mú yẹn ẹ wà nílé dùn ẹ wà nílé sọ̀rọ̀ ẹ wà nílé pariwo ẹ kàn mọ́ gbẹ́nu ni so lórí ọ̀rọ̀ kejì ẹ máa rí pé ọ̀rọ̀ yẹn wà plain kò tiẹ̀ rújú rárá gbogbo ń t'Àgbàlá Gabriel sọ àmọ́ páwọn náà ràn wá sáǹsì gbogbo àmì ìmọ̀ kankan pásítọ̀ ẹja fìyẹn lẹ̀ ẹ̀yin tèmi ẹja wa bọ́ sórí kéèsì Bólú. Àgbàlá Gabriel ẹ ti fẹ́yàwó ọmọ tí ò sí ra mi ó kípa rẹ̀ 21, 22, 23 years 23 years going to 24 ó kípa rẹ̀ as a virgin tí ó kò bá ọkùnrin kankan lájọṣepọ̀. ó wá ní kò need help kí ló need ó ní pé òun fẹ́ ra irinṣẹ́ òun láwọn irinṣẹ́ kan ipò ní di donation kan ṣàánú òun ẹ sì torí donation ẹ sì gbà balẹ̀ díẹ̀ ẹ sì gbé bìtì lọ́wọ́ ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ní struggle Àgbàlá Gabriel ẹ mà dájú o ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní struggle single-handedly ẹ̀rù yín sì ń bà mí tí ò bá wá sí ti Ìyálájé control automatically ọmọ tó kípa ara ẹ̀ for 23-24 years tó yẹ kó marry irú ẹ̀ tó wà single tó tájọ máa serious tó máa gbé gẹ́gẹ́gẹ́ pé no èmi ni mo bá ìyàwó mi lé ẹ gbà balẹ̀ díẹ̀ ẹ sọ di apẹ̀rẹ̀ àjàṣẹ́ after 1 àbá after 2 la máa pè Àgbàlá Gabriel gbogbo ntẹ̀yìn wá sọ pé káwọn máa ká dọwọ́ bò ká no ṣé gbogbo ẹni tó bá ti galẹ̀ fẹ́ jẹ́ kó máa wálẹ̀ ni ṣé ẹni tó bá wà in his right senses àbí in our right senses ṣé gbogbo nǹkan tó máa ń kọ́ fáwọn ọkùnrin torí donation ẹ̀dẹ̀ sọ ayé ọmọ ẹ̀ di rábàràbà ẹ gbọ́dọ̀ fẹ́ o Bólú o ti ní ọkọ kódà torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ ìyàwó tẹ́ ẹ fẹ́ Bólú tẹ́ ẹ fẹ́ ní sùlọ́kà tẹ́ bá pẹ́ǹdì social media saga yín wọ́n pẹ́ǹdì ẹ̀ for meantime ni o wọ́n pẹ́ǹdì ẹ̀ for meantime ìgbà tí ó bá wá rise sí agbára yín ni má gbé so ẹ pé gbogbo àwa social media in lọ àwa bàbá ọkọ bàbá ìyàwó ẹ jẹ́ á lọ dáná ká ṣe rẹpẹtẹ blessing gan tó jẹ́ ìyàwó yín gan òun gan máa understand pé bó ṣe gbà lọ́tẹ̀ yìí nìyẹn ẹ ti understand bàbá ti fi kíní kàn níbi tó yẹ kán ti fi kàn so ká dẹ̀ sì ìyàwó ní rẹpẹtẹ àfi bí àṣàṣì bí yá mi ṣe sọ Ìyálájé àfi bí àṣàṣì àfi bí èdè ẹ wá jẹ́ kí n sọ kankan nígbà yẹn mo á rí tí mo join group wọn kan though I left some years back bóyá year back ṣá wọ́n ní single and searching marriage kìíní kan àwọn tó wà bẹ́ẹ̀ yẹn lé ní 1,000 àwọn obìnrin tó wà bẹ́ẹ̀ yẹn wọ́n máa lé 1,000 sí 2,000 àwọn ọkùnrin àwọn náà yà papọ̀ mú mọ̀ pé pọ́pọ́sì àwọn obìnrin ní gúrùpù yẹn máa wà fún àwọn ọmọ tó wà òkè àwọn ọmọ tó dúró dáadáa. tó yẹ pé àwọn tó join gúrùpù yẹn ìdè wọ́n lé ní 100 200 sometimes. so tẹ́ bá ti wo prof tẹ́ bá ti rí pé eléyìí obìnrin ọmọ tó fún ẹni tó dùn kò sẹ́ni tẹ́lẹ̀ mẹ́sẹ̀gì ń bẹ̀ yẹn directly pé hello Àgbàlá Gabriel ló ń sọ̀rọ̀ yìí direct gangan ló ń bá sọ̀rọ̀ yìí yóò kọ́ sọ̀kọ́ ọ̀nà náà bí ya ẹ̀dá allegedly o. kí ni tẹ́ǹtì yín tẹ́ fi create group yẹn gan ṣé tòótọ́ lẹ ní good aim good heart fún àwọn singles tó wà nínú church yín àti àwọn tó wà lágbègbè ṣé tòótọ́ lẹ ní good intent fún wọn.
abálájọ tí Alájẹ fi sọ pé àwọn ti lose count. Kódà gbogbo nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì ní ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan tó bá ti mú àṣejù dání kò possible yóò padà tẹ̀yàn ni nígbà tó àwọn èyí tẹ́ ń parí ẹ̀ ká má ṣe kíní kan nígbà tó ọmọ yín bá di victim lẹ́tọ̀ọ́ wa máa wá bloggers káàkiri ẹ dákun ẹ bá ń sọ̀rọ̀ sókè òkè nìkan ẹ jẹ́ àmọ́ fọ̀rọ̀ sílùú ara wa ẹ jẹ́ àmọ́ fọ̀rọ̀ ru ara wa wò ó tí Àgbàlá Gabriel ṣe dáa àwọn ò fẹ́ kẹ́ jábọ́ ṣùgbọ́n a fẹ́ kẹ́ padà sọ́dọ̀ ẹlẹ́dàá yín kẹ́ dẹ̀ sí àtúnṣe because kò sèrè nínú kẹ́ jábọ́ ṣùgbọ́n kò sèrè nínú kẹ́ máa tẹ̀síwájú nínú ìwà ìbàjẹ́ kò sèrè nínú kẹ́ máa ga nínú ìwà ìgbín ẹ̀yin ni kẹ́ trace back journey yín kẹ́ wo bí tẹ́ ti tọpẹsẹ̀ àwọn bí tẹ́ ti ṣe mistake kẹ́ dẹ̀ tètè lọ correct ẹ̀ irú Bólú tẹ́ fún ní lóyún as a virgin ó dùn mí o because ẹ ti níyàwó tiyín irú ọmọ yẹn gba tẹ́ ẹ ti mọ̀ pé virgin lọ́mọ ìwà ẹ̀ tí ẹ sì wá yọ̀ǹda ẹ̀ pé a ṣe torí donation má jẹ́ kí n gba ayé ẹ̀ jẹ́ ẹ wá sọ fún mi oore ìwo l'Àgbàlá Gabriel wá sí ẹ̀ tó jẹ́ pé o fẹ́ sórí fóbìnrin o fẹ́ sí donation fóbìnrin o fẹ́ gba donation fóbìnrin òun sì wọ́n lólówó o fẹ́ jókòó fẹ́ gba donation fún èèyàn ní àti public o wá kọ́kọ́ nílò láti kọ́kọ́ yẹ ìdí ẹ̀ wò o nílò láti kọ́kọ́ gba nídìí náà kó tó di pé kìnìún yẹn máa wà ọkọ. According to information tí Alájẹ fún wa ẹ jábọ́ sórí ọ̀rọ̀ onílẹ̀-èdè wọ́n ní pé tí wọ́n bá sọ pé kẹ́ bá wọn talẹ̀ ní 1 million wọ́n lẹ́yìn lè tà ní 5 million wọ́n lẹ́yìn lè tà ní 10 million according to information tán fún wa. At the end of the day wọ́n ní pé tó máa fowó yí owó ni torí pé kíni onílé ò ní rówó ẹni tó ra lè ò ní rílẹ̀ wọn ò ní rówó lé wọn ò ní rọ̀sùn kù sírù wà tó dáa nìyẹn àṣìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ àmọ́ fọ̀rọ̀ rúra wá wò pé tó bá jẹ́ pé èmi ni mo wà ní situations àwọn tó wà jẹ́ victim máa yín how will I feel? bó tiẹ̀ jẹ́ pé wọ́n sọ pé ẹ mọ̀ nípa incident ti Jordan àti Jerusalem because I was on live when the lady was talking but ìyẹn mi fi bí yín torí pé téèyàn ò bá mọ̀ nípa ẹ̀ ìdí nìyẹn tá a fi sọ pọ́lọ́pọ́lọpọ̀ pé tẹ́ bá fẹ́ gba any contract tẹ́ bá fẹ́ gba any iṣẹ́ tẹ́ bá fẹ́ sọ anything ẹ make sure pé ẹ kọ́kọ́ go and see your lawyer tó o bá lọ sí school gan pé kíní kan you can have a lawyer ẹ bá mi check kíní kí làwọn informations tán sọ ẹ̀yin art work àbí kí náà orúkọ yín ẹ ní láti ní sùúrù ẹ jẹ́ kí lawyer mi dé kó wá ka content tó wà nínú kíní fún mi tí lawyer bá dẹ̀ di pé wọ́n lẹ́yìn lẹ́wà gbèrò ẹ̀yin gan wà gbé no bóyá dẹ̀ sọ fún yín bóyá ẹ̀yin lẹ́wọ̀ pé no pẹ̀lú influence tẹ́ni pẹ̀lú àwọn congregation church yín nobody can say but ìyá Alájẹ jẹ́ kó yẹ wá pé kò sí pé ẹ̀yin intentionally gbà wọ́n yẹn nípa yín and I agreed àwọn kan wà tẹ́ pé they are just dumb like that ẹ ti understand wọn as in kò sí pé wọ́n wà exposed to that level ẹ ti understand but it's not his fault ẹ jẹ́ wá padà sórí ọ̀rọ̀ Deborah sí tòótọ́ ni Deborah lóyún fún mi according to ọ̀rọ̀ tí ìyá Alájẹ ẹsẹ̀ yín pọ̀ wájú Olúwa o kẹ́ padà sọ́dọ̀ Olúwa yín kẹ́ bẹ̀bẹ̀ kẹ́ yíra fọ́lọ́run pé Ọlọ́run jọ dáríjì mi ẹ ti understand ẹ ní ìyá ọlọ́mọ mẹ́fà kan allegedly according to information tí Alájẹ sọ fún wa ẹ ní ìyá ọlọ́mọ mẹ́fà kan ẹgbàndì alẹ́ ti ẹ̀ mọ kíní tí gbogbo ẹjọ́ jíjẹ ẹ ní rọ̀ lẹ́sìn máa ń ṣe wọ́n lẹ̀ ti ẹ̀ láìkì kíní ìdára kọ́ńdọ̀mù rárá wọ́n lẹ̀ lágbára ẹ̀yin tèmi ẹ bá mi share fídíò yìí dáadáa opinion yín ẹ bá mi drop ẹ sẹ́yìn.